ìbàdàn oyè òní ìbára là ń búra ọ èyí ojú ọmọ lọ́wọ́ òbí tó wá lọ ṣe ìyá ọmọ wá lọ ṣàyà ọkọ ọmú ìyá òmù ti tó wá lọ fọmú fọmọ wá lọ máa fọkọ lọ́mú àlọ́dọ́yà ọ àbòdóyà afúnidóyà ọ àjìdóyà kéku ilé kó bọ̀ kó bọ̀ kó sọ fún toko àbẹ̀dóyà àlọ́dọ́yà ọ̀bùn tún rè ní ọkọ ọ̀bùn tún rè ní ọkọ ó sọ wọ̀wọ̀ ó sọ ìrẹ̀kẹ́ sọ wọ̀wọ̀ ó sọ. Àtiwájú dóore ní ọkọ àtẹ̀yìn dóore ní ọkọ àkúnlẹ̀ dóore ní ọkọ àjídé dóore ní ọkọ mo fọlọ́run sọ ẹ̀ òkúnlẹ̀ ayọ̀ alága dóore ní ọkọ mo fọlọ́run sọ ẹ̀ òkúnlẹ̀ ayọ̀ alága dóore ní ọkọ ó bá kọ àbíró bá bu àbíyé alága dóore ní ọkọ ó bí sùn ó bí wàlẹ̀ ọ́ aláfẹ́ dóore ní ọkọ òbòrè ayọ́dún sóko àgbàtọ̀ dúró wá fínú ṣòyẹ ẹ̀yìn rẹ̀ agbọ́mọpọ̀ òkọ̀ kò ní dorí kọ́ lẹ́nu òbò mọ́yàn lọ́gbọ̀gbò lọ má gbàgbé wa májòkó rẹ̀ oṣù kó dèrè alẹ́ yẹ́ ló jẹ́ inú oko dídó ṣe kókó òun ló mú ní rojú rè ọkọ alátẹ̀dóre ní ọkọ àjídóre ní ọkọ àsùndóre ní ọkọ àdúródóre ní ọkọ àjòkódóre ní ọkọ mo fọlọ́run sọ ẹ̀ òkúnlẹ̀ ayọ̀ alága dóre ní ọkọ ó kú ọmọ yé o òkúnlẹ̀ ayọ̀ alága dóre ní ọkọ onírògùn eléyìí nílé ọkọ ṣáà olórí mi o alága dóre ní ọkọ ó bí ọba ó tún bí àfọ̀bàjẹ́ aláfẹ́ dóre ní ọkọ ẹ̀yìn rẹ̀ ò ní mẹ́ni onígbàdánù ní ilé ọkọ òní nìkan gbénú lé bí ẹranko ọmọ ìwọ́n nílé aládìwárí pè rán níṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ kì í gbénú odò kì í gbénú odò kò má ṣàbíyamọ a ọ̀bùn tún rè lé ọkọ aládó omi rè lé ọkọ aládó rè lé ọkọ àmúdórè lé ọkọ o lé ọkọ òkúnlẹ̀ ayọ̀ alága dóre ní ọkọ mo fọlọ́run sọ ẹ̀ òkú. Princess Ade mo ti pè yín láàárọ̀ yìí o. Orí rẹ̀ àpẹẹrẹ òun Èdùmàrè kó máa sìn ọ́n re. Alága dóre ní ọkọ. Ẹlẹ́dàá ayẹyẹ rẹ̀ kó má kẹ́yìn lẹ́yìn rẹ̀. Aláfẹ́ dóre ní ọkọ. Àkàdóre ní ọkọ. Omi rè lé ọkọ o. Àkàdóre ní ọkọ. Ó rè lé ọkọ. Aláfẹ́ dóre ní ọkọ. Ó rè lé ọkọ o. Omi rè lé ọkọ. Òkúnlẹ̀ ayọ̀. Alága dóre ní ọkọ. Ránṣẹ́ àkúnlẹ̀ ògo. Gbogbo lọ gbogbo lọ ò má gbàgbé wa. Alága dóre ní ọkọ. Máma gbogbo rẹ̀ oṣù bó bá délé alẹ́. Aláfẹ́ dóre ní ọkọ. Gbogbo lọ gbogbo lọ má gbàgbé wa. Aláfẹ́ dóre ní ọkọ. Akọ́dá ayé o, ìbàrẹ̀ ni mo ṣe, ìbàrẹ̀ ni mo ṣe, òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe. Ẹ káàsán kú dédé wòye kú bójú ọjọ́ ṣe rí, quick one. Mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ nawọ́ sí ọmọ tó fẹ́ ra machine àti àwọn tó kù. Mo dúpẹ́ lọ́wọ́ yín, iná ò ní tọwọ́ yín ibi tẹ́ ti mú owó náà, àpò yín ò ní gbẹ. Mo dẹ̀ fẹ́ fún ẹ̀yin obìnrin ní assignment kan torí mo máa play voice note ọmọ yẹn síta tó fi dúpẹ́ kí gbogbo yín bá lè mọ̀ pa ti ra machine yẹn àti ra machine mo ti ra fún lówó kó ra iron àti mannequin ó lò òun need mannequin òun need iron mo send owó sí kó ra iron àti mannequin mo dẹ̀ ra machine so mo máa play voice note ẹ̀ kẹ́ gbọ́ nǹkan tó sọ láti fi dúpẹ́ then mo wá fẹ́ kí ẹ̀yin obìnrin tẹ́ wà lórí ìkànnì yìí mo need obìnrin mẹ́ta láti pè láti sọ oríkì ìgè fún mi oríkì ìgè yẹn ni mo fẹ́ fi bá àwọn obìnrin sọ̀rọ̀ lọ́sàn yìí oríkì ìgè àdùbí àwọn oríkì kan wà ńbẹ̀ tó ṣe kókó tó dàbí oríkì ọ̀dájú mo fẹ́ kí obìnrin mẹ́ta first obìnrin mẹ́ta tó bá pè mí tó bá sọ oríkì ìgè fún mi
ó ní gift tẹ́ máa gbà lọ́wọ́ mi ẹ kúkú mọ̀ pé mi ò kí ń sọ bẹ́ẹ̀ kí má ṣe bẹ́ẹ̀ obìnrin mẹ́ta àkọ́kọ́ tó bá pè mí lẹ́yìn tí bá ti play voice note ọmọ yẹn tán obìnrin mẹ́ta àkọ́kọ́ tó bá pè mí láti sọ oríkì ìgè fún mi àwọn ibi tó jẹ́ bí ọ̀dájú lóríkì ìgè tẹ́ bá ti sọ fún mi ẹ pè mí kẹ́ sọ oríkì ìgè fún mi obìnrin mẹ́ta ni mo fẹ́ àwa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí kọ́kọ́ play voice note ọmọ yẹn náà tó fi dúpẹ́ kí gbogbo yín gbọ́ kẹ́ bá lè mọ̀ pé a wí bẹ́ẹ̀ a dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ n play voice note ẹ̀ kẹ́ gbọ́. Hello ma, mi ò rí mannequin gbogbo bí tọ́kadà ń gbé mi lé mi o. Hello ma, ẹ ṣé ni ma, ẹ ṣé mo dúpẹ́ gan ma o. Gbogbo ohun tó ń dùn mọ́ yín ní lágbára Ọlọ́run kò ní dìbànújẹ́ fún yín o. Àmín. Ayọ̀ kò ní dópin nínú ilé yín o. Àmín. Ohun tẹ́ fi máa rógun ẹkún lórí yín lórí àwọn nǹkan tẹ́ ní lórí àwọn ọmọ tó tara yín jáde kò ní ṣẹlẹ̀ sí yín. Tẹ́ bá tiẹ̀ máa wá sunkún á jẹ́ pé ẹkún ayọ̀ ló máa jẹ́ ní orúkọ Jésù. Àmín. Ẹ wà ní fowó ṣàwátì o, ogun ẹ ti lówó rí ẹ lówó mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín lórúkọ Jésù. Ipa yóò ní ká yín tọmọtọmọ ẹ ní Jésù fín ayé. Ohun tí ẹ ń sọ táyé ń gbọ́ kò ní há mọ́ yín lórí lórúkọ Jésù. Ẹ ṣé mo dúpẹ́ mọ́ ẹ ní wówó tí o ẹ ní tọrọ jẹ kẹ́yìn ayé yín lágbára òkè lọ́wọ́ afúnni gbé òkè lọ́wọ́ yín máa gbé lágbára Ọlọ́run wà ní ṣìṣe lójú ara ayé lójú gbogbo ẹ̀dá ẹ máa mọ̀ ń ṣe ni Ọlọ́run tó ti ń tì yín lẹ́yìn ẹ padà lẹ́yìn yín gbogbo ohun tó ń dùn yín lọ́kàn tẹ́yìn náà ń bẹ Ọlọ́run ní kọ̀kọ̀ Ọlọ́run máa ṣe fún yín lágbára Ọlọ́run máa ṣe fún yín tó máa fi ṣẹ̀rí fún gbogbo aráyé lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ máa reason tí mi ti fi lè ṣe fídíò ni wípé ẹ mọ̀ pé worldwide ni mi mẹ́ni tó lè rí mi mo sì wà shock pé mo sì lè rẹ́ni tó lè ṣe nǹkan mẹ́ẹ̀ fún mi torí pé wọ́n gbọ́ wípé ìyà ń jẹ mí tọmọtọmọ. Ẹ ṣé mo dúpẹ́ because tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi believe pé bóyá irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè rí gbà ṣùgbọ́n mo mọ̀ nípa bí ọmọ nìyí ẹ ṣé o. Mo ní kẹ́ jẹ́ kí n gbọ́ ọ̀rọ̀ ìtọ́kẹ́ tó pè wọlé ṣé kí n gbọ́ràn ni. Àwọn ọmọ yín náà. Débọ̀. Lórúkọ Jésù ẹ máa dàgbà ẹ máa dùgbò gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó bá ń wò wípé àǹtí yín kò máa ṣe yín níbi tọmọtọmọ bó ṣe ń rò lọ́kàn tí ò tí ì ṣe rárá kó máa ṣẹlẹ̀ sí tìrántìrán kó máa ṣẹlẹ̀ sí tọmọtọmọ. Ẹ ṣé mo dúpẹ́ mo sì wá ń ṣèlérí fún yín ní èní yìí pé. Ẹ gbọ́ lè rí yẹn o. Kí n tó sún mi débẹ̀ ni máa ń ṣe ẹ̀dẹ̀ ti rà fún mi mo máa stop ẹ̀ láti èní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo máa stop ẹ̀ mi ní ṣe mọ́ anybody ló lè rójú mi ní àwọn fámílì ọkọ mi tó wà nù bẹ̀ láàrin wọn kíkó mo ní ìyá kan wájú ọ̀dọ̀ mi àwọn náà introduce mi sí gúrùpù yìí honorable ni wọ́n mo gbogbo nǹkan tí ẹ sọ yìí gbogbo nǹkan tí mò ń pass through yìí ni mo ṣàlàyé fún wọn but látìgbà tí mo ti mọ̀ 2020 mo ti join. Ẹ má pè mí ṣe jẹ́ ká gbọ́rọ̀ ìtàn ṣé ẹ kì í gbọ́rọ̀ ni ẹ jẹ́ ká gbọ́rọ̀ ìtàn ọmọ tá a ra machine fún ọmọ tó lóun máa ń dóko nítorí 10,000 naira tá a ra machine fún òun ló ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ ṣe ìlérí pé òun ò ní padà máa dóko yẹn mọ́ òun ò ní máa ta ara òun mọ́ nítorí machine nǹkan tó ń mú kóun máa ṣe òun ni machine tó ń fẹ́ rà fún iṣẹ́ a dẹ̀ ti ra machine fún báyìí òun ni mo post yẹn mo dẹ̀ tún fún ní owó kó fi ra iron àti mannequin láàárọ̀ yìí mo send owó sí pé kó fi ra àdúrà tó ń ṣeṣẹ́ mọ̀ pé orí ètò láti sọ pé a máa rà á. Ibi tí mo wá lọ láti ní wọn ló di nẹ́ẹ̀sì pọ̀ tó. Àdúrà tó ń ṣe mo fẹ́ kẹ́ gbọ́. Látìgbà tí mo ti ń follow yín látìgbà tí mo ti mọ̀ wọ́n kàn fóònù dóni pàtó ló bá wọn ṣiṣẹ́ ilé bàbá wọn ṣe gbogbo ẹ̀bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ṣe nǹkan tán promise mi pọ̀ bẹ́yìn ṣe wá ṣe fún mi láìmọ̀ mi rí yìí lágbára Ọlọ́run oore gbáǹkọ́ gbì oore àpè wá wò pé ẹ lọ wo oore tọ́lọ́ ń ṣe fún lágbájá ló máa ṣe fún mi ẹ wà ní jẹ ni wọ́n wá ẹ ní jísọ̀fin ayé lágbára Ọlọ́run ẹ ní kúkú òjijì ẹ̀mí yín máa gùn ọwọ́ yín máa lọ sókè ní lágbára Ọlọ́run ọwọ́ yín máa lọ sókè ní Ọlọ́run máa ràn. Ẹ bá ń ṣàmì àdúrà. Gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà pátápátá ẹ ṣé mo dúpẹ́ o
God bless you. Tí mo bá ti wò tẹ́ bá wò online, ó máa ń fún mi ní ó máa ń notify mi láti wò online, mo máa pè so that mo máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn. Ẹ ṣé mo dúpẹ́ ma o, God bless you. I'm grateful because mi ò rò. Ẹ ṣé mo dúpẹ́ ma. Bóyá kò lè ríru àánú ìgbà. Ẹ ṣé mo dúpẹ́. God bless you ma. Inú ẹ̀ dùn ni, ẹkún ayọ̀ ló ń sun. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé a wí bẹ́ẹ̀, a dẹ̀ ṣe bẹ́ẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lórí gbogbo àwọn tó support pé ẹ ṣé mo dúpẹ́. Ó ti ra machine, ó ti ra iron, ó ló fẹ́ ra mannequin tó máa fi bẹ̀rẹ̀ business ẹ̀. Ó dẹ̀ wá ṣe ìlérí kan pé òun ò ní padà lọ máa ta ara òun nítorí owó mọ́. Hello? Hello, ma. Yes? Olóhùn ò ní padà máa ta ara òun mọ́ nítorí owó. So wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, ó ní ẹnìkejì ẹ̀ tọ́jú ẹ̀. Mo ń dúró fún oríkì ìgè àdùbí tí mo fẹ́ fi bá àwọn ọkùnrin kan sọ̀rọ̀, àwọn obìnrin sọ̀rọ̀ lénìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin obìnrin. Hello? Mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan, ẹ̀yin obìnrin, ẹ̀yin gender mi, wípé nígbà míì kẹ́ kọ́kọ́ lè dé ibi ògo yín, kẹ́ lè achieve goals yín ní life, àwọn nǹkan kan láti give way. Ó ní mo ṣe fẹ́ kí ẹni tó bá mọ oríkì ìgè àdùbí, mo fẹ́ kẹ́ pè mí. Èèyàn 3 péré ni mo fẹ́ kó fún mi ní oríkì ìgè àdùbí. Hello? Hello? Hello, ma. Yeah? Ma. Yeah. Ìgè àdùbí oníkẹyọ animọdí ẹyẹ. Ẹ̀yin obìnrin, ẹ̀yin gender mi. Mo ń gbọ́. Mo ń gbọ́ o. Hello, ma. Mo ń gbọ́ pa Facebook. Ìgè àdùbí oníkẹyọ animọdí ẹyẹ. Ìgè máa ń lù mí mọ́, mo ní ọwọ́ mi. Ọwọ́ mi. Ìgè máa ń lù mí mọ́, ọwọ́ mi tó ẹnu mi. Ọmọ tó níyà gbá kú kó kú. Bí ìyá bá lè lọ kó lọ. Ẹ ṣé. Hello. 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 Hello, sórí kì ìgè àdùbí lẹ fẹ́ fún wa. Bẹ́ẹ̀ ni àǹtí Yínká. Ẹ fún mi mà. Oríkì ìgè àdùbí tó ṣe kókó tó mú ọ̀dájú dání. Orúkọ mi ni Mr. Akínbúwà. Clara Wúrà Ọlájẹ́tì. Ó ní bí ìyá lè kú kó kú. Bí bàbá lè lọ. Bí ìyá lè lọ kó máa lọ. Bẹ́ẹ̀ ni oríkì tí ẹ ṣé. Ọ̀dájú tó yẹn ò sí. Bẹ́ẹ̀ ni oríkì tí mo fẹ́ kẹ́yin obìnrin mú dání nìyẹn. Láti lè jẹ́ kẹ́ ṣoríire nígbà mi, bí ìyá bá lè kú kó kú, bí bàbá bá lè lọ kó lọ. Mo reason, àwọn kan tó bá fẹ́ láti jẹ́ kẹ́ dé bí ògo yín gbà mí. Àwọn kan tó bá fẹ́ kú kí wọ́n kú, tó bá fẹ́ lọ kí wọ́n lọ. Mo reason tí mo ṣe sọ bẹ́ẹ̀ nítorí pé in tí ayé bá sọ ẹ́ dà no máa fi bú ẹ. Ìwọ ló wọ bàtà, ìwọ ló mọ bí tí bàtà ti ń ta ẹ́ lẹ́sẹ̀. Ìwọ ló mọ̀ pé inú ẹ ò dùn níbi tó wà. Tí ìyá kan bá dúró sọ fún ẹ wípé má dúró síbẹ̀ nítorí pé òun fẹ́ kí ọmọ ẹ kó lójú kejì, ó ń pẹ́ kọ́mọ tó ní àfojú. Tí ìyá bá ní dúró síbẹ̀ kọ́mọ ẹ lè ní ojú kejì torí pé ó ti bímọ yẹ kan wá ní kó bí gbogbo ọmọ ẹ síbẹ̀ kó lè ní ojú kejì, ó ń pẹ́ kí ọmọ tó ní àfojú. Tí ìyá kan bá sọ wípé kí inú òun bá lè dùn, torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ẹ ń try láti satisfy ìyá àti bàbá yín, ẹ dẹ̀ ń ba ìgbésí ayé ara yín jẹ́. Bàbá yín á máa ní kẹ́ ẹ jókòó síbì kan, ìyá yín á máa jókòó síbì kan, á máa ṣẹ́jú pípípí bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ kú. Tí ìyá mi bá ní níbi tí mo wá bá dé lẹ́ni, bí ìyá yín ká bá sọ pé dandan kí n fẹ́yàn kan tó bá fẹ́ kú ni kó kú. Mo nífẹ̀ẹ́ ìyá mi, mo dẹ̀ ń tọ́jú ìyá mi lójú méjèèjì. But tí ìyá mi bá sọ wípé kí wá mortgage happiness mi nítorí pé kò ń balẹ̀ má kú, tó bá kú lẹ́ni kò kí ń ṣe òkú ọ̀fọ̀. Tí ìyá yín ká bá kú lẹ́ni a máa gbé ìrùkẹ̀rẹ̀ máa lo àkúnsọ́rùn. Tó bá jẹ́ wípé nítorí kí n lè jókòó sí ibi tí ìyá ti máa jẹ mí, tí inú mi máa ti máa bàjẹ́ ló ṣe máa kú, ọ̀run ẹ ire o, farewell, ilé ló lọ tàràrà, máa dẹ̀ ṣòkú ẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti torí pé nǹkan tí ìyá yín, ìdùnnú ìyá yín, tẹ́ ẹ jókòó síbi kan tí ìyá dẹ̀ ń jẹ yín, tí
tí n bá rí mi ò kí ń sọ ọmọbìnrin kan mẹ́jọ wá fún mi lẹ́nìí ọmọ kan lòun bí fọ́kàn tẹ́lẹ̀ bàbá òun ló ní kóun lójú kọ́mọ òun lójú kejì ó pẹ́ kó tó ní ojú kan àtàbọ̀ ó ń pẹ́ kí ọmọ ẹ tó ní àfojú tó bá bí ojú kan tó bá bí àfojú síbi kan tí inú ẹ ò dùn ta ló sọ fún ẹ pé o lè lọ bí ojú mẹ́rin sí ibi tí wọ́n máa ti mọ̀ ẹ́ lóbìnrin kí ayé ẹ ba lè ní ìtumọ̀ nígbà míì ó ń láti mọ oríkì igi àdùbí lórí ọmọ tí ìyá bá lè kú kó kú tí bàbá bá lè lọ kó lọ bẹ́bí bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ tó bá dé ibi tí ire ayọ̀ ẹ wà ẹbí yẹn náà ló máa fi ẹ́ sípò tó dáa táyé ẹ bá bàjẹ́ tí ìyá ti parí iṣẹ́ ayé ẹ ìyá tó bí ìwọ tó ń bímọ tó bá kú kò kákùnrún má ti torí ìyá ẹ mortgage life ẹ if it's not working it's not working. Hello. Má fi sentiment ìwèrè sínú ya inú ẹ kí ayé ẹ tó ní ìtumọ̀ nígbà míì àwọn nǹkan kan láti bàjẹ́ kí ayé ẹ tó ní ìtumọ̀ nígbà míì ó ń láti hùwà bí wèrè ó ń láti ní agídí nǹkan tó da ò kí fẹ́ kéèyàn ṣeun káyé ẹ tó ní ìtumọ̀ ó ń láti lè dájú burúkú. Hello ma. Hello, yes. Mo fẹ́ kí oríkì ìjì ni. Mo ti get ẹ má worry. Ó ń láti lè dájú burúkú kí ayé ẹ tó ní ìtumọ̀ nígbà míì. It's not how well. Ó bá wà ní relationship 10 years pẹ̀lú yàn. Tó bá ti gbé sórí ìṣirò. Pàápàá ìwọ tó ti dé ilé ọkọ kan tẹ́lẹ̀. Tó bá gbé relationship yẹn sí orí ìṣirò. Tó bá rí wípé kò lè pay ẹ. No sentiment. Mo ti wà pẹ̀lú ẹ for donkey years ò matter. Torí at the end of the day, relationship ni tó bá fẹ́ ẹ máa wà láíláí ni ó máa wà perpetually unhappy. Láti dé ibi tí ire ayọ̀ ẹ wà ńgbà míì, láti wọ inú ògo ẹ lọ nígbà míì, àwọn nǹkan kan láti bàjẹ́, ó láti dájú. Ó láti má give a chance kó sọ wípé bí ìyá bá lè kú kó kú, ìyá tí ò bá ti ní understanding pẹ̀lú ẹ wípé bàtà yìí ń ta mí lẹ́sẹ̀, ibùjókòó yóò tẹ́ mi lọ́rùn. Ibùjókòó yóò wù mí tó bá ní kó kúrí mọ́bẹ̀ tó bá kú kò kú àkúrun. Tó bá sọ pé ẹ má jókòó bẹ̀ yẹn òun ló máa fún òun hypertension jẹ́ kí blood pressure skyrocket tó bá kú ilé ló lọ tàràrà ni. Tó bá jẹ́ bàbá náà ni. Bó bá jẹ́ relationship náà ló wà tí ò bá pay ẹ. Number 1. Hello? Yes. Mi ò sọ̀rọ̀ ìgè mọ́, mo ti rí oríkì ìgè. Tí ò bá ti wà, tó bá ti tẹ́ ẹ lọ́rùn, career tó bá ń ṣe, tó bá ń date èèyàn, tó ti ní kọ́lọ́fín pẹ̀lú career tó ti ń run, tó wá raise issue, tó wá fẹ́ máa fọgbọ́n redress ẹ̀ nítorí pé kó lè fẹ́ ẹni tí ò bá ní kò ní. Tó bá ti rí nínú ọkùnrin wípé kò ní àwọn nǹkan kan tó fẹ́, bóyá ó wá raise issue yẹn, ó wá fẹ́ máa behave bí ẹni pé òun ti yí padà, irọ́ ni. Ó fẹ́ tàn ẹ́ kó wọnú marriage yẹn, tó o bá wọnú marriage yẹn ó máa padà ẹni tí ò bá ní ìwà yẹn kò ní, ó máa padà gbé original ìwà ẹ̀wọ̀. Pàápàá tó bá jẹ́wọ́ tó ti lọ́kọ àkọ́kọ́ o ò ní lè kúrò nínú marriage yẹn mọ́ torí ò ní fẹ́ kó máa kà fún ẹ. Whereas ó ti rí ṣùgbọ́n torí pé bóyá o accuse ẹ, ó wá ń try láti redress, láti change. If you don't have it, you don't have it. Tíyàn ò bá ní kò ní, wọn ò ní láti ṣẹ̀ṣẹ̀ máa kọ. Máa change. Má gbà pé ọkùnrin kan máa change anywhere. Tọkùnrin bá change fún ẹ, ó change torí ó wà lọ́nà ni. The moment tó bá wọlé, ó máa padà sí original attitude ẹ. If it's not working, it's not working. Èèyàn láti dájú nígbà míì láti make a decision. Èèyàn láti, at the end of the day, it's you first before anybody's interest. Má ṣe báyìí. Relationship yìí ti pẹ́ jù yẹn lọ. Kò lẹ́lò mi. Iye máa kú. Màmí igi àdùbí ó ní láti sán lórí gidi. Ó ní láti dájú. Ó ní láti ní determination. Ó ní láti mọ̀ pé it's my life. Èmi ni mo wà ńbẹ̀, èmi ni mo mọ̀ bí tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. Tí ìyá kan bá fi wí pé nítorí tòun kí n jókòó síbẹ̀ tó bá fẹ́ kú, yeah, goodbye, farewell. Ilé ló lọ tàràrà. Adémi sọ fún yín pé lẹ́ni Yayinka ni mo ní nígbésí ayé mi. But tí Yayinka bá sọ fún mi pé
ibi tí inú mi ò dùn sí kí n jókòó sí tó bá kú lẹ́ni máa sin ilé ló lọ tààrà kò kákùnrùn ó ti ní grandchildren ó ti ní kò tí ní great grand ó ti ní grandchildren kò kákùnrùn I am telling en tó bírú èmi yìí sì ṣó kákùnrùn kò en tó bírú mi ò kákùnrùn so igi àdùbí ọmọ bí ìyá lè kú kó kú bí bàbá lè lọ kó lọ ẹ̀yin obìnrin tẹ́ ń tì torí ẹlòmíì tẹ́ ń fi orí yín sí yà tí wọ́n máa fi ẹnu sọ fún yín pé jẹ́ kọ́mọ ẹ lójú kejì ọmọ ẹ ò bá ní ojú kan àtàbọ̀ tí ọmọ bá wà níbi tó bá wà níbi kan tí o ti ní ọmọ kan tí o rí rọrùn téèyàn ẹni tó bá wá polówó fún ẹ pé kó jẹ́ kó lójú kejì ọ̀tá ẹni irú èèyàn bẹ́ẹ̀ èèyàn yìí ò kí ń ṣe ọ̀rẹ́ ẹ kò ń ṣe ẹni tó yẹ kó listen sí listen to your heart mọ nǹkan tó fẹ́ fúnra ẹ ìwọ ló mọ nǹkan tó fẹ́ ìwọ ló mọ nǹkan tó lè pay ẹ nígbà míì láti achieve nǹkan tó fẹ́ pẹ̀lú àwọn ọkùnrin kan tá a ní níta o ní láti san lórí o láti ya wèrè gidi o láti mọ bí tí wọ́n gangan lọ o láti mọ nǹkan tó fẹ́ fúnra ẹ tó bá dúró èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lo ìgbésí ayé ẹ èèyàn kọ́kọ́ ẹni tó bá nífẹ̀ẹ́ láti ilẹ̀ á support dream ẹ anywhere tó bá dé ní life á fi ọ̀wọ̀ yẹn wọ̀ ẹ́ pé hello ma. yes Hello ma. yeah Ẹ káàsán ma àti Yínká. ẹ káàsán Láti Nàìjíríà ni mo ti ń pè yín. Ẹ jọ̀ọ́ mà mo fẹ́ picture kan sí yín sí bàbá kan ní area wa òun ló gún girlfriend ẹ̀ báyẹn. ṣó ti yé yín tó bá mọ̀ pé o níbi tó ń lọ torí àìmọye career tí àwọn ọkùnrin tẹ́ ń fẹ́ yìí ti bàjẹ́ àìmọye ẹni tó lẹ́bùn tí àwọn ọkùnrin yìí ọlọ́run bó dàbẹ́ ni pé kí n máa sunkún tí àwọn ọkùnrin yìí fẹ́ tó ti mú ẹ̀bùn yẹn tó ti jẹ́ kí wọ́n rí mọ́lẹ̀ àìmọye ẹni tó yẹ kó wà níbì kan lẹ́ni tó jẹ́ pé látara ọkọ ẹni òun ló ba ìgbésí ayé ẹ̀ jẹ́ tó o bá mọ̀ wípé o fẹ́ ṣoríire tó o bá mọ̀ wípé ayé ẹ ọwọ́ ẹ ló wà ó láti lè dájú bí igi àdùbí bí ìyá bá lè kú kó kú bí bàbá bá lè lọ kó lọ àwọn kọ́kọ́ láti give way nígbà míì kẹ́ tó lè gòkè tó bá ti ní ọkọ elénìní tó bá ní ọkọ elénìní it's not ọkọ tó wà toxic tó bá ní narcissist lọ́kọ tó bá ní gaslighter lọ́kọ ó ń láti take torí wọ́n máa ń fẹ́ dominate èèyàn ni wọ́n máa ń fẹ́ fi obìnrin sí abẹ́ àpótí ìtìsẹ̀ wọn ni wọ́n fẹ́ kí obìnrin kó gòkè wọ́n fẹ́ kí obìnrin kó dìde gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ fún mi tẹ́ máa wá sọ fún mi wípé ọkọ mi ó bà kàríà mi jẹ́ ó ní ìwọ ló bà kàríà ẹ jẹ́ torí wípé kàríà nǹkan tó da ò kì í fẹ́ kíyàn ṣe òun oríṣiríṣi ọ̀nà dẹ̀ ni wọ́n ti lè gbégi dínà àti ṣe pé kó débi ayọ̀ ẹ wọ́n lè lo ọkọ ẹ fún ẹ láti má jẹ́ kó gòkè wọ́n lè lo relationship wọ́n lè lo ìyá àti bàbá ẹ gan fún ẹ láti má jẹ́ kó gòkè wọ́n lè lo ìyá àti bàbá ẹ fún ẹ láti jẹ́ orísun tó máa ṣekú pa ẹ́ lára ẹ̀ ni wípé tó bá ti ń jìyà nílé ọkọ tí inú ẹ ò ti dùn tí bàtà ti ń ta ẹ́ lẹ́sẹ̀ tí ìyá ẹ ti ń fi ẹnu rí ẹ mọ́lẹ̀ ó ń láti dájú pa ni tí ìyá yẹn bá sọ wípé àìjókòó lé ọkọ yẹn ló fẹ́ pa òun ìyá tó ti bí ọmọ tó ń lọ lé ọkọ tẹ́lẹ̀ tó bá kú kò kákùnù kò ṣòkú ọ̀fọ̀ tó bá ti jẹ́ pé àìkíwọ má jìyà ló fẹ́ pa ìyá yẹn jẹ́ kí ìyá yẹn máa lọ ilé ló lọ tàràrà ni tó bá ti jẹ́ pé kíwọ máa jìyà nílé ọkọ òun ló máa mú ìyá yẹn kú àbọ̀ òun ló máa jẹ́ kí ìyá yẹn níyì láwùjọ jẹ́ kí ìyá yẹn máa lọ tó bá fẹ́ kú dájú pa at the end of the day ìyá kúkú máa fọmọ lẹ̀ ní anyways bàbá máa lọ ṣáájú ọmọ ẹ̀ ní but bó ṣe rí yìí ọ̀pọ̀lọpọ̀ ìyá ló fẹ́ máa fi ayé ọmọ wọn tú ayé ara wọn ṣe wọ́n fẹ́ máa fi ayé àwọn ọmọ wọn score iyì láwùjọ pé àwọn ọmọ ẹ̀ wà lé ọkọ mẹ́wàá ọmọ yẹn ìyá ń jẹ níbi tó wà ṣùgbọ́n kọ́ bá kí náà máa gbọ́ wọ́n máa wò mí ní pé mi ò tọ́ ọmọ mi dáadáa láwùjọ wọ́n máa fi ayé tiẹ̀ wọ́n á máa fi redress ayé tiwọn ìyá tó bá ti dúró wípé dandan láti jókòó síbi tí ìyá ti ń jẹ ìgè àdùbí ni kò lò fún bí ìyá bá lè kú kó kú bí bàbá bá lè lọ kó lọ bàbá tó bá ti dúró wípé ṣe ni kó lọ bí ọmọ kí ọmọ ẹ lè ní etí kejì wàrà etí kan tó ní gan òun fi ìyá ṣe ayọ̀ ní ìgè àdùbí ni kò lò fún bí ìyá bá lè kú kó kú bí bàbá bá lè lọ kó lọ
ẹ̀gbọ́n àbí society tó bá ti ní wípé inú bí tí ìyá ti ń jẹ ìyẹn gan ni kó dúró sí igi àdùbí ni kó lò fún bí ìyá bá lè kú kó kú bí bàbá bá lè lọ kó lọ. Hello? Hello? Yes. Hello, Auntie Yinka. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́, Canada ni mo ti ń pè ẹ jọ̀ọ́ ó ní story kan tí mo fẹ́ bi yín léèrè lórí topic tẹ́ ń discuss lọ́wọ́ yìí. Something related to it. Ọkùnrin yìí ó fẹ́ Sisi yìí láti kékeré kò kí n ṣe pé bóyá much wà ní ọwọ́ obìnrin yẹn ìgbà tó fẹ́. But true ẹ ló mà. Mo ń gbọ́. Okay, but true ẹ Ọlọ́run ṣàgbédépọ̀ mi ò mọ ẹjọ́ ṣé mo lè pè yín lẹ́yìn program yìí ẹ̀jọ̀. Mi ò mọ̀ tẹ́ bá wọ́n pé nǹkan ta lè sọ ẹ sọ káwọn èèyàn fi kọ́gbọ́n. Okay, so ó ṣá ṣe true ẹ̀ ṣá ó ṣá ní ilé ìwé tó ń ṣe ní Nàìjíríà all of that. So along the line true ọkùnrin yẹn náà ó wá sí ìlú òyìnbó but any little thing ó máa fi bú òun ló make life ẹ òun ló ń ṣe even owó ọmọ tó máa ń san ní ìlú òyìnbó kò sọ fún un kò ṣe later ìyẹn náà get to know ó béèrè ó ní ṣe bóun fi gbogbo nǹkan lẹ̀ fún ẹ ní lọ́hùn yẹn tóun fi ṣe mí ìwà uncompleted building ni ó ló sọ di ilé rìn gidi everything like that. Ọ̀rọ̀ yóò tiẹ̀ yé mi ọ̀rọ̀ yóò yé mi màmá ọ̀rọ̀ yóò yé mi bóyá kẹ́ pè mí later ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ò yé mi kò tiẹ̀ yé mi rárá. Ẹ jẹ́ kí n pè yín later mà ẹ jẹ́ kí n pè yín later. Tó bá lè kú kó kú tí bàbá bá lè lọ kó lọ ẹ má jẹ́ kéèyàn kankan ajéṣìnà yẹyìn tó bá ti ń déètì ọkùnrin tó ti rí wípé eléyìí ò lè look after ara ẹ̀ débi tó máa look after ẹ. Àwa yìí a ti ṣe good girl a ti ṣe mo báyàn jìyà mi ní kéèyàn má bọ́kùnrin jìyà bí tó bá máa bá ọkùnrin jìyà wo prospect tí ọkùnrin yẹn ní wo ibi tí wà tọkùnrin yẹn tó ti rí pé ti máa bára yín the next 5 years wo èjì ọkùnrin yẹn kó wo èjì ẹ kó wo iṣẹ́ tí ọkùnrin yẹn sì lè ṣe a suppose láti jìyà títí ọjọ́ alẹ́ wa ẹ má jẹ́ ká máa ti sentiment bo ọ̀rọ̀ ara wa àwọn nǹkan kan wà tó bá dájú o lè débi tí ògo ẹ wà tó bá yọ sentiment kúrò o lè débi tí ògo ẹ wà tí àwọn nǹkan kan ò bá give way nínú ayé ẹ àwọn ọ̀nà kan ò lè open fún ẹ má limit ara ẹ má wò wípé without kíní kan ò lè débi kan tí ìyá bá ti torí pé bàtà ń ta ẹ́ lẹ́sẹ̀ ó fẹ́ kúrò ní ilé ọkọ ó wá lóun fẹ́ kọ ẹ lọ́mọ séèdè sáfẹ́ kí ìyá yẹn máa lọ kó kọ ẹ lọ́mọ tí bàbá bá ti torí pé bàtà ń ta ẹ́ lẹ́sẹ̀ ìwọ ni wọ́n ń lù ìwọ nìyà ń jẹ tó wá ní dandan kó o lọ ní ojú kejì níbẹ̀ séèdè sáfẹ́ kó kọ ẹ lọ́mọ farewell good radio to bad rubbish. Má jẹ́ kéèyàn kankan àwọn nǹkan kan láti give way ní ìgbésí ayé ẹ kó lè débi tó ń lọ bẹ̀rẹ̀ sí ní lọ fi oríkì igi àdùbí yẹn sórí ẹ tí bàbá bá lè kú kó kú bí ìyá bá lè lọ kó lọ ó ní bí igi àdùbí bá wojú ìyá kò ní mẹ́sẹ̀ jáde tó bá ti bẹ̀rẹ̀ sí ní wojú ìyá tó ń wojú bàbá níbi tí ìyá ti ń jẹ níbi tí ọkùnrin ti sọ fún ẹ wípé kó má ṣiṣẹ́ wọ́n ti sọ fún ẹ pé kó máa gbọ́rọ̀ sọ́kọ ẹ lẹ́nu o ò gbúdọ̀ dìde níbi tí ọkùnrin ti fẹ́ pa ìràwọ̀ àti ìgbésí ayé ẹ mọ́lẹ̀ ayé ẹ máa bàjẹ́ ni tí ìyá yẹn bá wá padà wá kú wá rẹ̀yìn láàrin àwọn ẹgbẹ́ ẹ gbogbo àwọn ọmọ tí bàbá mi bí gbogbo wọn náà respect mi dọ̀la gbogbo wọn náà love mi kò ṣe pé bóyá wọ́n gba nǹkan lọ́wọ́ mi bẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀gbọ́n àwọn tó gbangba sùn lọ yẹ mo sì bá àbúrò mi sọ tẹ́ bá gbọ́ tí mo ní débọ̀ àbúrò mi ni ẹ̀jẹ̀ mi ni àbúrò mi gangan àbúrò mi wọ́n máa ń respect mi dọ̀ wọ́n máa obìnrin ó wà lé ọkọ gan láti jẹ́ inspiration fáwọn àbúrò ẹ̀ ó gbọ́dọ̀ sí nílé ọkọ kí àwọn àbúrò ẹ̀ máa rí ẹ kó má fi tiẹ̀ tọrọ pé àwọn fẹ́ lọ́kọ ńgbà tó bá rí pé ìyá ti pa orí ẹ̀ kó bá wò pé ọkọ ẹ̀ dẹ̀ rí mọ́lẹ̀ kò dẹ̀ lè dìde mọ́ ó láti jẹ́ inspiration for others àwọn àbúrò láti máa rí ẹ kí ni wọ́n máa dùn wọ́n láti máa rí ẹ kí ó máa fi tiẹ̀ tọrọ ó gbọ́dọ̀ wà ní ọkọ kó máa rí àpá ìyà kí etí ẹ gùn kí ẹnu ẹ rí sosoro kí gbogbo ọrùn ẹ wá gùn kí kànga wà lọ́rùn ẹ the name of pé wà ilé ọkọ èèyàn lèèyàn kú sí
fi oríkì Ìgè Àdùbí sí orí ẹ bí bàbá bá lè kú kó kú bí ìyá bá lè lọ kó lọ láti dájú pa láti débi tí ire ayọ̀ ẹ wà ó láti dájú pa ó láti ní strong will láti mọ nǹkan tó ń ṣe ó láti ní strong will torí pé tí bàbá tó tiẹ̀ sílé pé kó jókòó síbi tí ò grow tó bá ẹ ò dìde kò sí yàtọ̀ láàrin pé wà ní ọkọ àti pé ilé àwọn òbí ẹ̀ tó wà go bẹ́tà ilé ọkọ tó wà tí bàbá ẹ̀ bá ṣubú kú ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ wípé tí parent yín bá kú bó ṣe lè dàgbà tó kò ń ṣe pé parent yín kú ẹkún yẹn kọ́ lẹ̀ ń sun ẹkún owó tẹ́ ẹ máa fi sin wọ́n lẹ̀ ń sun gbà tẹ́ ẹ̀ lájẹṣẹ́kù ọkọ ò jẹ́ kẹ́ láṣọ kre lórí ìkọ́ ọkọ ò jẹ́ kẹ́ láṣọ re lórí ìkọ́ ọkọ ò jẹ́ kẹ́ lájẹṣẹ́kù ìyá tó ti pé 100 ẹ wá máa sunkún ẹ máa forí gbárí ẹkú pé ìyá yẹn kú kọ́ lẹ̀ ń sun ẹkún owó tẹ́ ẹ máa fi sílẹ̀ ń sun torí pé ẹ ò tẹ́gbẹ́ ẹ ò tọ́gbà ẹ bá ẹgbẹ́ mọ́ ẹ dẹ̀ wà nílé ọkọ ìyá tó dẹ̀ ń tẹnu tó fi ẹnu rì yín mọ́bẹ̀ ló lọ yìí báwo lẹ ṣe fẹ́ ṣe oríkì Ìgè Àdùbí bí ìyá lè kú kó kú bí bàbá lè lọ kó lọ bẹ̀rẹ̀ sí ní fi sí orí ẹ láti èní lọ pé àwọn èèyàn kan láti give nínú live ẹ ó láti tẹ ojú àwọn èèyàn kan mọ́lẹ̀ ó láti mú àwọn èèyàn kan sunkún torí àyíbá mọ̀ o lè wà nínú relationship for years kó dẹ̀ rí pé eléyìí ò lè pí ẹ tó bá marry ẹ ẹni tó fẹ́ fílẹ̀ lè máa sunkún you don't care o lè pity ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara but then o fẹ́ remain perpetually kó má wà unhappy o fẹ́ remain bẹ́ẹ̀ yẹn pé kó má ní lọ síwájú ẹ̀yin má jì kọ́ ọmọ obìnrin bẹ̀rẹ̀ sí ní struggle láti ìgbésí ayé ẹ̀ kó tún dọjọ́ alẹ́ kó tún wá lọ máa struggle pẹ̀lú ọkùnrin kan you don't want that mi sọ pé dandan ni kéèyàn lọ fẹ́ olówó but wàá fẹ́ ẹni tó jẹ́ wípé at least number 1 táwọn èèyàn bá rí mọ́ ẹ wá ní yes 1 number 2 o mọ̀ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ó lè dìde kí ẹ̀yin jọ kẹjọ pawọ́pọ̀ kẹjọ dìde o ò ní fẹ́ ẹni tó fi bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ bẹ̀rẹ̀ àlàtàràgó kó o tún fi òpin ayé ẹ parí àlàtàràgó in the name of ó yẹ ká ọmọ ẹ lójú kejì in the name of mi ìfẹ́ ṣẹ̀yá mi ìfẹ́ ṣàwọn ẹbí ọkọ mi Ìgè Àdùbí bí ẹbí ọkọ lè kú kó kú Ìgè Àdùbí bí ìyá bá lè lọ kó lọ lórí ọ̀rọ̀ ayé ẹ some things ó láti give way tí n bá rí mi ò kì í sọ ọ̀pọ̀lọpọ̀ yín ògo yín ti bàjẹ́ lọ́wọ́ ìyá àti bàbá tó tọ́ yín padà ló padà bà ògo yẹn jẹ́ kí ná fi bàjẹ́ jókòó síbẹ̀ ọmọ ẹ lọ́kọ ẹ ó ṣáà ti bímọ bó ló tún lọ ọmọ ẹ lọ́kọ ẹ ńgbò bá dọjọ́ alẹ́ táwọn ìyá ti lọ ọmọ ẹ lọ́kọ ẹ wá jókòó síbẹ̀ àwọn ọmọ tó dẹ̀jọ́ ọkọ ẹ̀yẹn gbogbo wọn náà máa lọ náà máa fi ẹlẹ̀ ìdánìkan gbénu pálọ̀ bí ẹranko ló máa padà pa ìwọ máa fall into depression ni àwọn abánidébẹ̀ wọn ò bá ní dá sí torí wọ́n ti bá ti wọn lọ ìgbà tó rorò wà lójú ẹ wọn ò jẹ́ kó rìnrìn ẹsẹ̀ wọ́n ní ọmọ ẹ lọ́kọ ẹ wọ́n ní ó láti jókòó sí ni gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní shoes yìí ẹ lọ fi sórí yín bí ìyá bá lè kú kó kú bí bàbá bá lè lọ kó lọ bọ́ bí ẹ̀kọ́ gan bá lè ya wèrè kó ya wèrè ẹ ló mú gbọ́. ẹ ká sàn. ẹ jẹ́ àti nàìjíríà mo ti ń sìn. mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. tí o bá wà ní marriage and then èèyàn ti marry o tí o wá rí pé obìnrin nìkan ló ń ṣe gbogbo ojúṣe yẹn like ọkùnrin yẹn kò rí ní mọ̀ lọ́wọ́ and then family ẹ̀ náà wọ́n take care for granted like òun nìkan ló ń ṣe gbogbo ẹ̀ tó wá dà pé wọ́n ti ń lo obìnrin yẹn pé àkọ́dà pé mi náà ń lò ó both ọ̀dọ̀ ọkọ òun náà ń lò both family obìnrin gangan òun náà ló ṣe everything kí ló obìnrin yẹn lè ṣe tó dẹ̀ ti sùn. Destiny ẹ wà in your hands at the end of the day ìwọ ló wọ bàtà ìwọ ló mọ bí tí bàtà ti ń ta ẹ́ lẹ́sẹ̀ ọ̀tọ̀ ni kéèyàn máa ṣe fọ́kùnrin kò rí pé bóyá kò níṣẹ́ lọ́wọ́ ó struggle bóyá ó máa dìde ọ̀tọ̀ ni sórí ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín éèjì kan wà tó yẹ pé kò sí bọ́kùnrin ṣe lè struggle tí ò bá ti ṣiṣẹ́ sílẹ̀ kò sí struggle tó fẹ́ fi dé ibi tó yẹ kó dé mọ́ àfi tó bá lọ jalè àbí tó bá lọ gba cocaine in tó máa rí ni pé owó àti jẹun basic owó àwọn ìgbà tó yẹ kọ́kùnrin ti ṣiṣẹ́ sílẹ̀ tí ò bá ti ṣiṣẹ́ sílẹ̀ ní time tó yẹ kó ṣiṣẹ́ sílẹ̀ má tọra ẹ pé prospect ibi tí mama wo prospect dé lọ́la ọkùnrin kan ó níbi tó dé tí ọkùnrin bá sì wà ní àyè 30s ó sì lè pé prospect bá ọkùnrin tó ti gbé ẹnu dé advanced age iṣẹ́ wo ló ṣe fẹ́ ṣe agbára mélòó ló ní
agbára mélòó ló ní, iṣẹ́ wo ló fẹ́ ṣe mọ́, iṣẹ́ tó bá máa ṣe iṣẹ́ from hand to mouth ẹjọ́ bá máa kópa ni, and the bulk of the share máa wà lórí ẹ tí wọ́n bá níṣẹ́ tó dáa, torí wàá lajú wípé ọkùnrin yìí kò síṣẹ́ gidi lọ́wọ́ ẹ̀ from hand to mouth lójú tara ẹ wàá máa rò pé ọkùnrin yìí dẹ̀ ń try ó ń struggle iṣẹ́ wo ló fẹ́ ṣe, ẹ jẹ́ ká kólà kúrò lẹ́kẹ́ má jẹ́ ká tanra wa. Tọkùnrin bá ti advanced age pé ó wá fẹ́ fi prospect fẹ́, iṣẹ́ wo ló fẹ́ ṣe ń gbà yẹn tó fẹ́ gbọ́ bùkátà gbogbo yín and everything, iṣẹ́ wo ló fẹ́ ṣe. O lè fi prospect fẹ́ ọkùnrin tó wà in his 30s bẹ́ẹ̀ ọkùnrin tó ti wà advanced tó ti wà over 50 60, iṣẹ́ wo ló prospect wo ló fẹ́ fi fẹ́. The only prospect tó lè fi fẹ́ ni pé iṣẹ́ tó ti ṣe sẹ́yìn tó lè tọ́ iṣẹ́ àti ìyà ẹ̀yin méjèèjì, but yí pé ó tó ti wà advanced age wá ló fẹ́ máa fi ó máa ní prospect ó ní prospect kí ni iṣẹ́ wo ló fẹ́ fi ṣe, iṣẹ́ wo ló fẹ́ fi ṣe. So ìgbésí ayé èmi nǹkan tẹ́mi kọ̀ mọ̀ ni wípé at the end of the day tó bá ṣọ́ra tó bá jẹ́ wọ́n lọ́lọ́run bùkún jù, the bulk share of the problem ọrùn ẹ ló máa wà, ọrùn ẹ ló máa wà. Ìwọ gan tó níṣẹ́ wọn ò ní jẹ́ kó gbérí nítorí bùkátà àwọn ẹbí ọkùnrin yẹn wàá gbé mọ́ nígbà tí ò bá ní tó dẹ̀ jẹ́ pé ọkọ tó fẹ́ nìyẹn ò ní choice. Whereas ó yẹ kó jẹ́ the other way round, but ìwọ ló máa ṣe ìtọ́jú bẹ́ẹ̀. Hello? Hello ma. Ẹ jọ̀ọ́ mi ò fẹ́ ohun yẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi, mo force yín pé ẹ má fún mi ní àwọn voice ẹ lọ́mà. So at the end of the day ìwọ ló máa gbọ́ bùkátà, wà á tún máa ṣe ti àwọn family ọkùnrin yẹn mọ́. Tọkùnrin bá wà in his 30s o lè máa wò pé prospect wà ó sì lé gungun, ẹ máa jọ struggle, ẹ máa jọ ṣiṣẹ́, ẹ máa jọ kọ́mọ lùbọ́, ẹ máa jọ fọwọ́sowọ́pọ̀. Ọkùnrin tó ti wà ní 50s bóyá advanced age maybe 58 55 and above, prospect wo ló ń wá? Bóyá tó bá lọ ṣe politics, bóyá tó bá lọ jalè, bóyá tó bá ṣe business ó lọ gbébọn, prospect wo ló ń wá? Kí ló fẹ́ wò mọ́ lára? In tó ti ṣe sílẹ̀ òun lẹ máa jọ build lé, but tí ọkùnrin ò bá pè nǹkan kan sílẹ̀ kí lẹ fẹ́ build lé, wọ́n ló máa padà máa gbọ́ bùkátà. Torí nígbà yẹn gan agbára ò sí mọ́, tó bá ṣiṣẹ́ jù gan ìsídà kó kọ́ lọ́pàá lẹ́ni lọ́sẹ̀ lọ́la kó kọ́ lẹ́sẹ̀ ọ̀túnla kó ní infection oríṣiríṣi ló máa ṣe. At the end of the day ó dẹ̀ ti wọ́ náà, shine your eye, ẹ shine ojú yín gidi, ẹ ní láti dájú ní àwọn ibì kan. Tó bá jẹ́ wípé kẹ́ ẹ lọ wá yàrá kan kẹ́ ẹ lọ mascot kẹ́ ẹ lọ dúró on your own, ẹ ní láti dájú ní àwọn ibì kan. Bí bàbá bá lè kú kó kú ibì kan, bí ìyá bá lè kú kó kú, báwọn family bá lè rìsọnù kọ́ rìsọnù, tó bá wá rí rẹ̀ he wá padà wá. Ẹ ló mú gbọ́ yín. Èmi náà ti wà ní institution yẹn rí ìgbà kan tẹ́ pé mo ṣe tán mi ò ríṣẹ́, so mo ṣàwọn pé kí ló máa wá ṣe díẹ̀ láwọn ibì kan. Nígbà tó yá níṣe ni ẹni tí mo fẹ́ sọ pé ó lè ṣiṣẹ́ o, ẹni tó ka jókòó sórí kinní kan kọ́ lè tètè fún yàn lé. Ó bá pe àwọn èèyàn sí mi, ẹ bá mi báyàwó mi sọ̀rọ̀, at least kó má tiẹ̀ ṣiṣẹ́ kó fi ṣẹlẹ̀ for now kó lè fi fún wa ní nǹkan kan nílùú. Mo sọ pé no kò possible, wọ́n ṣàǹbẹ̀ ní ẹ gbọ́rọ̀ sọkọ ẹ lẹ́nu. Màmá kí ló wá ṣẹlẹ̀ at the end of the day? Ẹ má pa action mọ́ mi lára bó lè lọ. At the end of the day mo padà sílẹ̀ ni o, mo lọ wá ṣẹ́ oníkàlùkù dẹ̀ sóga. Bí ìyá bá lè kú ẹ fi sórí yín kó kú, bí bàbá bá lè lọ kó lọ. Tó o bá ti wọ bàtà, tó bá ti ta ẹ́ lẹ́sẹ̀, má jẹ́ kéèyàn kọ́kọ́ pariwo wa wèrè fún ẹ. Àwọn àrọwà orí burúkú, àwọn àrọwà tí kì í jẹ́ kéèyàn débi ayọ̀, àwọn àrọwà tó máa ń pa ìgbésí ayé èèyàn, àwọn àrọwà tó máa ń ba ayé èèyàn jẹ́, àwọn àrọwà tí kò ń jẹ́ kí ọ̀nà èèyàn kó là, àwọn àrọwà tí kò ń jẹ́ kéèyàn dé ibi orísun èèyàn, àwọn àrọwà tó máa ń kill dream àti aspiration èèyàn, àwọn àrọwà tó máa ń sọ̀yàn di olórí burúkú, tó máa ń sọ̀yàn di olòṣì, tí kì í jẹ́ kéèyàn tẹ́gbẹ́ tọ́gbà. Àwọn àrọwà, àwọn ni àrọwà ojú kan ló níbẹ̀, jẹ́ kí ojú ẹ̀ kó pé méjì, ó ń pẹ́ kójú ẹ̀ tó pé ẹyọ kan, kójú ọmọ ẹ̀ kó tó half, lọ bí half tó kù síbòmí níbi tí wọ́n máa ti mọ̀ ẹ́, níbi tí òfin ní jẹ́ ìwọ nìkan. Àwọn àrọwà ilé ọkọ ọmọ ẹni lẹ́mọ ẹni gbé, in tí ọkọ bá ti sọ bẹ́ẹ̀ ni, àwọn àrọwà tó máa ba ìgbésí ayé ẹ̀ jẹ́ nìyẹn, nǹkan tó jẹ́ ọkọ ẹni láti respect ẹ̀.
nǹkan tó jẹ́ ọkọ ẹni láti tọ́jú ẹ̀ láti ṣe oúnjẹ fún nǹkan tó jẹ́ ọkọ ẹni láti má tọ́jú ẹ̀ mọ́lẹ̀ ọkọ ẹ̀ ò suppose láti gba iṣẹ́ òòjọ́ ẹ̀ lẹ́nu ẹ̀ ọkọ ẹ̀ ò suppose láti ba career ẹ̀ jẹ́ ọkọ ẹ̀ ò suppose láti má support nǹkan tó make ẹ happy tí ọkùnrin bá ti complain bẹ́ẹ̀ ni. Hello ma, ẹ káàárọ̀ ma. dájú pa hello mo ń gbọ́. Yes ma. Ọlọ́run máa fún yín ṣe máa ò ṣẹ́rí sórí tẹ̀yà àti nǹkan tẹ̀ ń sọ yìí bíi pé èmi gangan lọ̀rọ̀ yẹn bá wí mà. If you can just allow me to share my little experience. Ṣẹ́rí ọkọ mi nígbà tí pé màá ọdún àti fẹ́ra wálẹ̀ sí yìí o kí tó fẹ́ ó ti bímọ 3. So ọmọ 3 yẹn èmi ni mò ń tọ́jú wọn. Torí mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé Ọlọ́run gbà fún níwọ̀nba so mo máa ń ṣiṣẹ́ kìràkìtà mo dẹ̀ máa ń rí ṣíńjì. Ó wá ti torí yìí ó sọ pé mò ń ní àlè ó wá fi mí sí ó wá ní pé òun ò ní ṣiṣẹ́ mọ́ iṣẹ́ dírẹ́fà ló ń ṣe àti nǹkan kan mi ti ṣẹ́ sílẹ̀ mò ń bá ọmọ 3 tí mo bá lọ́dọ̀ mo bímọ 2 fún. Ìgbà tí mo máa bímọ ẹlẹ́ẹ̀kejì sí hospital kò rówó hospital sùn èmi ni mo para mi sílẹ̀ sọ. Ọlọ́run ṣeun orí ẹjọ́ yẹn máa pọ̀ jù fún mi tẹ́lẹ̀. Hello. Ẹ jọ sharp ni mo ti sọ̀rọ̀ mi tán ẹ kò sọ̀rọ̀ sharp. Okay màá pè yín later partner lélẹ̀. Tó ti yẹ yín àwọn àrọwà burúkú àwọn àrọwà ẹ̀kíní kan ó máa ń láti dájú pa ni ẹ lọ gbé sí orí yín orí kìgì àdùbí bí ìyá bá lè kú kó kú bí bàbá bá lè lọ kó mí pé ẹ nífẹ̀ẹ́ ìyá yín ohun tí ayé bá sọ̀yàn dáná máa fi ń búyàn àwọn náà máa ní kẹ́ jókòó síbi tí ò ní rọrùn àwọn náà máa ní wọ́n ní ká wọ́n máa ní wọ́n fẹ́ dáwó nínú ilé èmi látijọ́ tí èmi ti wà tó dé mi ẹ mọ̀ when it comes to pay strong will èmi ò ní gbà ní ti ẹ̀ ní gbà ni wọn ò sọ fún mi wípé kí n wá dáwó ilé rí kí n wá máa fọwọ́ hara kí n máa ronú wọn ò ṣe rí kò ṣẹlẹ̀ sí mi rí nínú history mi kò ṣẹlẹ̀ sí mi rí pé àbúrò mi nǹkan tó yẹ kí n ṣe àbúrò wa ṣe fún mi orí lọ́lọ́run fún mi ṣe kí n tó dìwà mo dẹ̀ sí ń jẹ́ orí yẹn dọ̀la torí pé mi ò ní gbà nǹkan tí bá fẹ́ ṣe ẹ má fi pé bóyá wọn ò try ẹ pẹ̀lú mi o wọ́n try ẹ pẹ̀lú èmi náà nínú ìgbéyàwó mi o mo ń sọ fún yín lénìí wọ́n try ẹ but èmi ya wèrè gan mi ò ní gbà òun ni mo sọ fún yín ó hàì èmi ò ní gbà ni o òun ló mú mi débi tí mo délé ni o mi ò ní gbà tó bá jẹ́ pé torí mo believe pé gbogbo àlá tí Ọlọ́run bá ti fi sí mi nínú ó wu Ọlọ́run wípé kí n ṣe ni ẹ̀yàn ọkọ tí Ọlọ́run dá ò ní stop mi láti máa achieve dream tọ́lọ́run fẹ́ kí n achieve mi ní gbà tí n bá ti kọjá àyè mi tí n bá ti ṣe ẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí ìyàwó mi ò ní gbà kó gba ẹ̀tọ́ mi lọ́wọ́ mi ò ní gbà nítorí kò ṣẹlẹ̀ rí kán ní kí n ṣe nǹkan kí sọ pé mi ò ní wípé kí wọ́n máa fọwọ́ ra wa kiri no mi ní gbà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ní ògo tẹ́ ti jẹ́ kí ìgbéyàwó àti ọ̀rọ̀ àrọwà burúkú kó ba ògo yín jẹ́ ó ti dá yín lẹ́kùn àti débi tí ìrì ayọ̀ yín wà ibi tó yẹ kẹ́ ẹ dé ọ̀pọ̀lọpọ̀ mo rántí nígbà tí mo fẹ́ ṣe first album mi àwọn dádì wa ní mi ò gbọ́dọ̀ kọrin wọ́n bá mi fa sùúrùtù yìí number 1 ni pé mi ò gbọ́dọ̀ kọrin kò ṣẹlẹ̀ sùúrùtù yẹn pọ̀ bẹ́ẹ̀ mo ní support àwọn family wọn sùúrùtù yẹn pọ̀ gan o nígbà tí ìjọ album launch gangan àwọn dádì wa wọ́n so mọ́ mi káàkiri ni inú wọn ló dùn jù kẹ́ bá lè mọ̀ pé èṣù nígbà míì tó bá ní strong will èṣù nígbà míì á lu ẹni tó súnmọ́ ẹ á lò fún ẹ tó bá dẹ̀ ti gbà wàhálà ni ní tí mo kàn sọ níjọ́ yẹn ni wípé lágbájá ẹ rí mi wò bí ìran níjọ́ launching ṣé mi kúkú mọ nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú album launch mi nígbà tó dijọ́ tí mo máa launch album mi ẹ sọ ẹni tó jẹ́ olórí láwọn tó ń darí ìlú Nàìjíríà yẹn nígbà yẹn tí ò sí ńbẹ̀ ibi tí mo ti lọ launch album tí mo níyàwó Tinubu tí mo níyàwó Fáṣọlá tí mo ní Doyin Òkúpè tí mo ní ambassador Ṣẹ́gun Olúṣọlá tí mo ní Oprah Benson tí mo rí Abba Fọláwíyọ àwọn tó wà lórí chair tó wà lórí high table mi mo sọ fún yín yo tí mo ní coach Amadu tí mo ní kí lorúkọ man yìí
Captain Ajomo tó wà ní NCANC, àwọn ni Director of Flight Affairs ní NCANC, tí mo nírú wọn ní orí kíní ni mo ti ṣe Coliseum, mo ti ṣe ní Ìkẹjà. Tí mo nírú àwọn yẹn, àwọn aláriwo àǹkó tí mo ní wọn ní inú ibi tí mo ti ṣe album launch. Lọ́kọ mi bá àwọn daddy wa yọ káàkiri ni, inú wọn dùn fún kan. Nígbà tó di 2 days after tá parí launch, ma ní lágbájá kí ló ti ẹ̀ dé gan tó fi ní kí má ṣe kíní. Ó ló kò sí òun kò fẹ́ kí n ṣe ni. Tó bá jẹ́ ṣe rí wípé kò ní nǹkan kan against ẹ̀ kò fẹ́ kí n ṣe ni. Mo wá down jẹ́ pé àìmọye dream tí àwọn ọkùnrin ti pa mọ́ obìnrin nínú báyìí. Tó bá jẹ́ pé mi ò ní strong will, tó bá jẹ́ pé mi ò yarí kí n ya wèrè gidi, èmi náà sọ kíní yẹn, màá ní mi ò ṣe mọ́, màá dẹ̀ filẹ̀. Bóyá lè ní màá ti give up lórí orin. Àrígbà tí mò ń lọ sí flight, àrígbà tí mò ń lọ sí studio tí máa parọ́ pé flight ni mò ń lọ, tí mo dẹ̀ máa lọ sí studio, tí màá ti bá rota manager mi dì lọ́fíìsì, tó dẹ̀ pé studio màmá mi ló máa ṣóúnjẹ tí mo máa gbé lọ sí studio. Màmá mi máa mọ̀ pé mò ń lọ sí studio, rota manager mi lọ́fíìsì máa mọ̀ pé studio ni mò ń lọ, àti àwọn boys tó máa ń tẹ̀lé mi tí mi dẹ̀ nílé sọ nílé pé mò ń lọ sí studio. Mo try láti manage ilé mi, mo dẹ̀ try láti manage pẹ̀lú studio, but mi ò fi iṣẹ́ yẹn lẹ̀. Mo dẹ̀ dúró sórí ẹsẹ̀ mi wípé mi ò ní fi lẹ̀, mi ò ní fi lẹ̀. Ó ní mo ń sọ fún yín lénìí, ẹ lọ fi oríkì IGE ADUBI sórí. Bí ìyá bá lè kú kó kú, bí bàbá lè lọ kó lọ, bí marriage gan bá lè lọ kó lọ, because at the end of the day ó kù ẹ́, ó kù ṣe ọwọ́ ẹ̀. Àfi ọkùnrin ìkà, ọkùnrin tó bá ti ní kó má ṣe career ìkà ni, torí pé kò sí nǹkan tó kọ career ẹ pẹ̀lú marriage. Ó yẹ kó lè wá nǹkan tó jẹ́ ọkọ ẹ ni láti look after ẹ, oúnjẹ. Ṣé mi ò look after oúnjẹ? Fine. Ṣé mo look after laundry 100%? Ṣé mo look after àwọn ọmọ? Good. Tí ò bá ti sí yẹn, kò sí ọkùnrin tó bá ti complain nípa career ẹ, sá fún. Poison ni. Poison ni, let him go. Ẹni tó bá nífẹ̀ẹ́, a máa manage ẹ. Kò ní complain pé òun ṣe báyìí, òun ṣe báyìí, òun ṣe gbálá, òun ṣe gbòlò. A máa manage ẹ pẹ̀lú career ẹ ní, gbogbo nǹkan tó máa fi support career ẹ ló máa wá. Ọkùnrin tó bá ti complain nípa career ẹ, poison ni, sá fún. Ṣé o ẹ pé ètò? Ètò yìí lágbára o. Lágbára. Nǹkan kékeré lèmi kàn fẹ́ ṣí ẹ̀ ní títọ̀dọ̀ tèmi. Láti mi wà pẹ̀lú bàbá àwọn ọmọ mi torí mi ní àti òsì náà ń sùn. Ó ṣe acting, mo lọ kọ́ acting gbà yẹn. Ó wá ní pé mi gbọ́dọ̀ ṣe, mo ṣáà try. But at long run, ó pa mọ́ mi lára tẹ́ pé èmi àti ẹja àdébí tó fẹ́ dá lérú tó fẹjọ́ súngbà fẹjọ́ sàwò tẹ́ pé parí ìyẹn síbẹ̀ mi ì ṣe yẹn mọ́. A tún wá fẹ́ wá sínú ìlú yìí. Kú bẹ̀rẹ̀ pẹ̀lú mi náà bẹ̀ mọ́ àìláìláì ilé yóò ní dàbí tìta àkọ́kọ́. Èyí o, èmi máa ṣe láṣeyànjú. Ó fi sílẹ̀ o. Ó ní torí pé wọ́n ní tèmi bá ti dé ìlú òyìnbó. Tí máa fòun sílẹ̀, máa ní òkè kúkú fi ẹ́ sílẹ̀ ní Nàìjíríà. Tí máa wá dé ìlú òyìnbó tí máa ṣẹ̀ fi ẹ́ lẹ̀ tó máa sọ pé ìgbà mo dé ìlú òyìnbó ni mo fi ẹ́ sílẹ̀. Ẹ wo orú yẹn náà. Mo fẹ́ pe èèyàn kan. Ẹ ṣe ìyá mi. Mo máa pe èèyàn kan. Ẹ mọ̀, mo ò sọ fún pé mo fẹ́ pe tẹ́lẹ̀. Mo kàn máa pe randomly nsìn ni. Spontaneously ni máa pè. Màá wá, òun ló ṣe first album mi, ló produce ẹ̀, Julie King. Ẹ gbọ́, mo máa béèrè àwọn question kan lọ́wọ́ ẹ̀, kẹ́ gbọ́ fúnra yín. Mi ò pé tí mo ti pè é sìn, a ti sọ̀rọ̀ sí àti tó 3 months. Mo mọ̀ pé kò lè gbàgbé nǹkan tí mo fẹ́ sọ yìí láíláí. Julie King. Kò lè gbàgbé. Sá fún, kò dẹ̀ ní strong will. Have it at the back of your mind pé àwọn kan bí bàbá bá lè kú kó kú, bí ìyá bá lè lọ kó lọ, ó ń láti give way, àwọn kan láti give way nínú life ẹ kó lè débi tí ìrì ayọ̀ ẹ wà. Julie King. Hello. Julie King ṣe wà okay. Mo wà okay. Báwo ni ó mà tójọ́ mẹ́ta ẹ tí ẹ bá mi sọ̀rọ̀ ṣé ti sọwọ́ mi nù ni bàbá. Èmi tí mo pè é pé tí ò gbé call ni. Mo pè ẹjọ́ kíní birthday mi tí ò gbé call mi. Mo celebrate yín náà, mo kí yín níjọ́ birthday yín náà, ṣé mi ò kí yín ni.
Mi ò rí o. Rí nìyẹn. Tẹ̀lé mi nìyẹn. Julie King, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Kí ni ẹ? Ẹ má bó èbú o. Ìgbà tá ṣe first album mi. Tẹ́ bá rántí jọ́ tẹ́ wá sílé mi, kí lẹ ṣe jáde nílé mi? Kí ni mo ṣe jáde? Kí ló ṣẹlẹ̀ sí yín níjọ́ tẹ́ nígbà tá ṣe album? Kí ló ṣẹlẹ̀ sí yín nílé mi? Ọkọ ẹ ló attack mi náà. No, mi ní kẹ́ sọ̀rọ̀ yẹn. Lórí album àbí? Bẹ́ẹ̀ni, ìgbà tí a fi á ṣe rìhásà tí mo ní ká rìhásà àwọn orin yẹn. Okay. Kó tó di pé o wá sí studio. Okay. Because wọn fẹ́ jẹ́ kí n kọrin, but èmi ya wèrè gidi. Mo ya wèrè gidi, dídí mi nígbà. Torí pé mo mọ bí tí mo ń lọ. Mi ò dẹ̀ ní fear, mo ní phobia fún poverty. Mi ò fẹ́ kí ìyà jẹ mí. Mo ríra mi as an entity ni mí. Ọlọ́run ló dá mi. Ìgbésí ayé mi ọwọ́ Ọlọ́run ló wà. Anybody ò gbọdọ̀ gbégi dínà mi. Ìwọ obìnrin láti ní eléyìí ní orí ẹ. You must have this at the back of your mind. You must be determined and you must know. O láti ní strong will. Pé ẹ̀wọ̀n kan láti kú. Bí bàbá bá lè kú kó kú. Bí ìyá bá lè lọ kó lọ. Bí ẹ̀gbọ́n anybody bá fẹ́ ya wèrè kó ya wèrè. Ibi tó ń lọ ló ń lọ. Ibi tó ń lọ ló ń lọ. Because nígbà mí àwọn ọkọ yìí gan. Èṣù máa wọnú wọn láti lò wọ́n fún ẹ. Kò ṣe pé bóyá inú wọn fẹ́ ṣe bẹ́ẹ̀. But àwọn ọ̀nà àwọn nǹkan tó máa ń gbégi dínà dí èèyàn tí ò kì í fẹ́ kéèyàn lọ síbi tí rí ayọ̀ ẹ̀. Á kó sínú wọn. Wọ́n wá máa fìtínà tiẹ̀ on no reason. Má yìí sunkún jáde nínú ilé mi níjọ́ yẹn níjọ́ tá à ń wí ni. Kò dẹ̀ ṣe pé bóyá à ń jà. Bò nítorí pé èṣù yẹn dúró. Ipe kí má lè débi tí mò ń lọ. Èṣù yẹn dúró pé kí má lè kí mi ò ní débi ayọ̀ yìí sẹ́. Ó sunkún jáde wọ́n walk out nínú ilé mi ni. Pé ó gbọ́dọ̀ kọrin mi ní gbà. Ṣùgbọ́n èmi náà sọ pé mo ready láti kúrò nínú marriage. Ẹ wò ń tẹ́ sọ̀rọ̀ lórí yẹn, ó ṣẹlẹ̀ sí mi gan fúnra mi nílé bàbá àwọn ọmọ mi. Irun mò ń ṣe. Ó láṣẹ́wó ló ń ṣe irun mi ò gbọ́dọ̀ ṣe irun. Ìjà bí ṣẹ́rí bẹ́ẹ̀ tí bọ́pọ̀ yín ṣe rí pé àníkíní máa ṣe bí ṣe tèmi nìyẹn. Irun ló dẹ̀ gbé mi dá Amẹ́ríkà nínú. God bless you. Irun bí ẹni tó mú mi wá sí Amẹ́ríkà ti gbé mi wá sí Amẹ́ríkà. Ẹ ṣeun. Kò sí nǹkan kan. Èṣù yẹn kò máa wọnú wọn pé kó má lè jẹ́ kó débi tí rí ayọ̀ ẹ wà. Á tún wá máa lu àwọn òbí ẹ. Àwọn òbí àwọn náà máa ní ẹyá gbẹ́rọ̀ sẹ́kọ̀ lẹ́nu. Èmi nígbà yẹn mo ní support ìyá ọkọ mi. May God continue to rest her soul. Mo ní support ẹ̀. Ó dúró tì mí, ó dúró lẹ́yìn mi gbagbagba bí kéni. Bẹ́ẹ̀ náà ni bàbá ọkọ mi. Mo ní support wọn. Wọ́n dúró tì mí ni. So ogun yẹn ó wá. But mo mọ̀ pé àfẹ́sí ni ó dẹ̀ fẹ́ lọ. Lórí ọ̀rọ̀ orin. Tó bá jẹ́ wípé mo gbà. Tó bá jẹ́ wípé èmi náà ní okay. Àbí kí ló dẹ̀ ṣe? Ayé olúwẹ̀ lè ti bàjẹ́ lénìí. Ṣùgbọ́n igi àdùbí bí mo ṣe jókòó ni Olódùmarè mú kíní yẹn wá sí mi lọ́kàn. Olódùmarè gbé sí mi lọ́kàn nígbà téèyàn kan pè mí lénìí pé no. Tó ní bàbá òun ní pé kọ́mọ òun ní ojú méjì. Ẹ̀mí yẹn bà lé mi. Ẹ̀mí yẹn sọ sí mi lọ́kàn pé fún àwọn obìnrin kan láti dé ibi tí rí ayọ̀ wọ́n wà, ẹni láti dájú. Ẹni láti ní strong will. Ẹni láti dájú bí ìyá bá lè kú kó kú, bí bàbá bá lè lọ kó lọ. Bẹ́ẹ̀ni bọ́dí bá fẹ́ ya wèrè kó ya wèrè. Má disrespect ọkọ ẹ̀. Tọ́jú ọkọ ẹ̀. Mọ́ lọ́kùnrin. Pẹ̀ tí o bá ti ṣe gbogbo nǹkan tó yẹ kó o ṣe fún ọkọ. Tí ọkọ ò bá dì mẹ́ fit wípé kíní yìí make ẹ happy, jẹ́ kí n support ẹ láti achieve ẹ. Jọ nítorí Ọlọ́run, jẹ́ kí irú ọkùnrin yẹn pàṣẹ fúnjà lọ kó máa bá tiẹ̀ lọ. Hello, Atunta. Hello? Hello, ma. Hello, yeah? Ẹ kó tó ma. Yeah. Ẹ mọ̀ nǹkan tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wípé. Mi ò fẹ́ má sọ story nǹkan tó ń ṣe ọkùnrin fún mi. Tí ọkùnrin ò bá ti rí wípé bó ṣe wà yìí o ń tọ́jú mi, o respect mi, kíní yìí make okay bí mo ṣe wà yìí sìn, mi ò lọ party.
mi ò ń kọ̀rẹ́ gbogbo nǹkan táwọn èèyàn ṣe nílé ayé tó pè ní àgbàdùn kò sí tó wù mí nú ẹ̀ tẹ́ bá rí mi tí bá lọ anywhere moya mo tẹ̀lé èèyàn jáde ẹ rí pé mi ò kí ń ṣe fòròfòrò máa jókòó nítorí ibẹ̀ máa sú mi ó yá iṣẹ́ tí mò ń ṣe rèé kọkùnrin kan wá máa complain ṣe rí pọkùnrin yẹn fẹ́ sọ mí di wèrè ó fẹ́ gba ayé mi lọ́wọ́ mi ni irú ọkùnrin yẹn mi ò lè tẹ́ ìgbà àfẹ́wé inú oko là ń fẹ́ nǹkan ọbẹ̀ kó wá máa complain lórí nǹkan ẹyọkọ tí mò ń ṣe láyé tó ń fún mi láyọ̀ nǹkan ẹyọkọ tí mò ń ṣe láyé tí mò ń rí ìdùnnú kó wá máa sọ wípé kíní yẹn ń bí ẹnu kí tún filẹ̀ ó fẹ́ gba ayé mi jẹ́ nìyẹn ó fẹ́ gba ayé mi lọ́wọ́ mi èmi náà ní ẹsí tẹ́ pé tó o bá lè kú kó o kú tó o bá lè lọ kó o lọ. èyí tí mò ń sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo wá ń sọ fún yín ní bíbáyé yẹn èèyàn mo ti experience àwọn míì nínú wọn o mo lè má lè fún yín ní detail ẹ̀ but mo ti experience àwọn míì nínú wọn tó o bá ní strong will tó o bá dájú ẹ̀mí mi sọ fún mi pé kí n sọ fún ẹ̀yin obìnrin mi tẹ́ ẹ̀ bá dájú pé bí bàbá lè kú kó kú bí ìyá bá lè lọ kó lọ bí anybody bá fẹ́ forí ṣánpọ́n kó forí ṣánpọ́n ẹ lè má débi tí rí ayọ̀ yín wà o ẹ lè má lè gòkè odò gbogbo nǹkan tí Ọlọ́run kọ mọ́ yín wípé kẹ́ wá ṣe láyé ẹ lè má lè achieve ẹ o ayé yín ẹ máa rò pé yín lẹ ń lò ní ṣùgbọ́n ẹlòmíì ló ń bá yín lo ayé yín o obìnrin tó pè mí láàárọ̀ yín sìn ó ní òun lọ sí sẹ́mínárì ọkọ òun ò jẹ́ kó òun ṣiṣẹ́ Ọlọ́run gbàtẹ́ pé èmi ò believe nínú yẹn ó lóun tún mo rí kọ ó ní ṣùgbọ́n ọkọ òun ò gbà ó gbúdọ̀ gbarú ẹ̀ láyè ọkùnrin tó bá nífẹ̀ẹ́ á support nǹkan tó ń ṣe ọkùnrin tó bá ọ̀tọ̀ ní kọkùnrin support ẹ kó máa pretend láti fẹ́ ẹ ná ọ̀tọ̀ ní kọkùnrin support ẹ kó máa pretend nítorí pé tó bá délé wọn á ṣẹ̀ṣẹ̀ wá fi original ìwà ẹ̀wọ̀n ẹ ọkùnrin tó bá nífẹ̀ẹ́ á nífẹ̀ẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe ẹ̀yin tẹ̀dẹ̀ lẹ́ ń wo prospect éèjì wà tẹ́ ti máa wo prospect fẹ́ ọkùnrin o ọkùnrin tó bá ti wà ní 50 and tó ti wà ní bíi mid 50 and above kò sí prospect kankan tó fẹ́ lò lára ẹ̀ láti fẹ́ mọ́ ìtọ́ tó ti ṣe sẹ́yìn kí ló nílẹ̀ láti offer bí ò bá tiẹ̀ ní nǹkan kan láti fún ẹ kó má gbà tọwọ́ ẹ tí ọkùnrin bá ti advance ní age bẹ́ẹ̀ yẹn má wo ò lè wo prospect mọ́ níbo lẹ ti fẹ́ ríra yín the next 5 years kí ni nǹkan tó ní láti offer ẹ òun ló máa wò at that stage kò ń ṣe pé bóyá prospect kò sí prospect kankan tó fẹ́ máa wò láàrin ọkùnrin tó ti lọ sí tó ti gbẹnu lé 60 agbára mélòó ló ní agbára mélòó mọ́ ló ní but ọkùnrin bá wà ní 30s even ọkùnrin tó bá ti wà ní 40s agbára mélòó ló ní ọkùnrin bá ti wà bóyá 30s early 40s ó sì lè máa wo prospect but ọkùnrin bá ti gbẹnu ló bóyá ó ti lọ sí 50 nǹkan tó ti ṣe sílẹ̀ ọkùnrin tó ní agbára tó ní egun ẹ̀ ń ṣiṣẹ́ dáadáa kò ṣe nǹkan kan sílẹ̀ tó nígbà yẹn ìgbà tó ti wá wà ní 60 ìgbà yẹn ló máa ní o fẹ́ máa fi prospect fẹ́ prospect wo ló fẹ́ fi fẹ́ nígbà yẹn nǹkan tó ti ṣe sílẹ̀ ló máa wò kò sí prospect kankan tó fẹ́ fi fún ọkùnrin gbà yẹn ìsídà kò gbà fọ́lọ́run pé bẹ́ẹ̀ ti ṣe máa kópa nìyẹn títí ọjọ́ alẹ́ máa fi dé ẹgbẹ́ yìí méjèèjì ó mì wípé ìwọ obìnrin ẹ wálé ayé ẹ ò wá sinmi torí nígbà yẹn tó bá jẹ́wọ́ nìkan ni wàá máa dá jẹun owó tó bá ní wàá tọ́jú ẹ̀ wàá ṣe kí tẹ́ bá ti pé méjì ó ní máa wo ọkọ ẹ kíyà máa jẹ nínú nǹkan tí ìwọ tún kó jọ wàá tún máa ná fún ẹni tó ti dàgbà tó mọ̀gbà tó mọ nǹkan tó fi àárọ̀ ọjọ́ ayé ẹ̀ ṣe ó mọ nǹkan tó fi bàbá tèmi kọ́ first house at the age of 21 ni bàbá mi kọ́ first ilé ẹ̀ ó nígbà tó máa ṣí ilé yẹn gbogbo àwọn èèyàn wọn pé ṣé òun ló nílé bó ń ṣe rí ṣáná bàbá mi ti gbà tó wà ní school tó lọ ṣe law ní university òun àtàwọn ọmọ ẹ̀ náà jọ wà ní class ó ti make owó ẹ̀ 21 ló kọ́ first ilé ẹ̀ and I'm saying it to you bàbá mi á sọ fún yín pé n tó máa jẹ dọjọ́ kú òun ti ṣe sílẹ̀ ó dẹ̀ ṣe sílẹ̀ o torí nǹkan tí bàbá mi ṣe sílẹ̀ gbogbo wa la ṣì ń jẹ dọ̀la o eléyìí ṣe sílẹ̀ o ìgbà tó kú kò sọ́mọ kan tó lè bọ́ sí pé òun dá owó kan ló fi sí bàbá mi owó tí bàbá mi ṣe lẹ̀ la fi sín o owó tó ṣe sílẹ̀ la fi sín o bàbá mi dẹ̀ kú at the age of 72 so tí ọkùnrin bá ti ń gbẹnu lé 60 àti 72 kí ló kù prospect wo ló fẹ́ máa wò fi fọ́kùnrin gbà yẹn tí ò ṣe nǹkan kan ẹ má máa tanra yín
Ẹ̀mí mi ló kàn ní kí wá bẹ́yìn obìnrin sọ̀rọ̀. Ó dà pé ẹ mọ̀. Hello, yeah. Ẹ káàsán ma. Ẹ káàsán. Yes ma, ẹ kú iṣẹ́ ma. Yeah. Àti nǹkan mo fẹ́ fi ọ̀rọ̀ kan lọ yín ni. Kẹ́dẹ̀ bá mi fi lọ ọmọ Nàìjíríà náà. Àwọn ọmọ Nàìjíríà ń gbọ́. Láti Nàìjíríà ni mo ti ń pè. Àti nǹkan mo ti divorce ọkọ mi over 7 years ago. Mama, ẹ go straight to the point. Ẹ fi story yẹn lẹ̀. Ẹ lọ straight to the point. Nǹkan tí mo fẹ́ sọ ojú pé ìgbà tó di last year ọkọ mi wá ń bẹ̀ mí padà pé kí n jẹ́ ká parí ìjà padà ká máa fẹ́ra padà. Mo wá fẹ́ advice yín, mo fẹ́ béèrè advice ni pé ṣé kí n padà fẹ́ àbí kí n má fẹ́ mọ́ because lẹ́nu ìgbà tèmi àti parí ìjà oríṣiríṣi message ni mò ń gbọ́. Èmi ò lè, I cannot advise you. Ẹni tó wọ bàtà ló mọ bí tó ti ń ta òun lẹ́sẹ̀. Once ẹranko will always be ẹranko. Once goat will always be goat. Kò síbi tó ti mú goat tó máa ní wọ́n lọ fọ́, ó wá padà di sheep àbí ó lọ fọ́ ó padà di snake. So ìwọ ló mọ bí tí bàtà ti ń ta ẹ́ lẹ́sẹ̀. Ìwọ ló mọ bí tí bàtà ti ń ta ẹ́ lẹ́sẹ̀. Èmi ò lè sọ̀rọ̀ sí yẹn. Mi dẹ̀ fi pọ̀ ọmọ Nàìjíríà kankan máa sọ nǹkan kan sí yẹn. Gbogbo nǹkan tá à ń sọ lẹ̀ yìí. Gbé báírò àti gègé ẹ wo quality àwọn qualities wo lo fẹ́ nínú ọkùnrin ṣé ó ní lára àwọn qualities tí obìnrin máa láti wò lára ọkùnrin ni wípé show appeal sí ẹ physically because tó bá fẹ́ ọkùnrin tó ní complex pẹ̀lú ẹ o lè love ọkùnrin yẹn totally tọkùnrin bá fẹ́ tó ní complex pẹ̀lú ẹ kò lè love ẹ totally wàhálà máa ṣẹlẹ̀ ó máa láwọn òbí kan tó ní lè step out pẹ̀lú ẹ ó máa láwọn òbí kan tó náà máa ti dé a fẹ́ treat ẹ bí pé òun ní agbára lórí ẹ a sọ̀rọ̀ sí ẹ gbà wá ṣe oríṣiríṣi káwọn èèyàn lè sọ wípé ẹnu ẹ ká ẹ complex dẹ̀ ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ wàhálà dẹ̀ máa ṣẹlẹ̀ so gbogbo àwọn nǹkan báyẹn máa put ẹ into consideration kẹ́ tó decide pàápàá tó bá ti fọkàn kan lẹ̀ tẹ́lẹ̀ hello ẹ káàsán mà. ẹ káàsán. ẹ jọ̀ọ́ mà láti Nàìjíríà ni mo ti ń pè mà. ẹ jọ̀ọ́ mà mo ti bá yín sọ̀rọ̀ ní WhatsApp. Ẹ jọ̀ọ́ mà mo fẹ́ bá yín sọ̀rọ̀ private. Èmi ò sọ̀rọ̀ private láìsowó. Mi ò ṣe. Mi ò sọ̀rọ̀ private láìsowó. Mi ò ṣe. Pẹ̀lú ìyá mi gan mi ò ṣe private láìsí owó ìyá tó bí mi. Mi ṣe o. Mo fẹ́ ṣe nǹkan kan pẹ̀lú yín mo dẹ̀ need help ni. Ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ yìí? Mo ní mi ò ṣe anything láìsí owó. Ẹ gbọ́ ni. Mi ṣe private láìsí owó ó dẹ̀ tún ní òun fẹ́ share nǹkan kan pẹ̀lú mi. Ó tọ́ ni mo sọ fún yín. Ẹ lọ ronú sí. Ẹ má manage ara yín. Pàápàá tẹ́ ẹ bá ti fọ́kọ̀kọ̀ tẹ́lẹ̀ gbégègé ẹ kó o ṣí. Gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ yìí. Bí bàbá bá lè kú kó kú. Bí ìyá bá lè lọ kó lọ. Ìyá yín ká mo fẹ́ràn ẹ̀ bí ojú. Ọlọ́run kó wo ọlá ìtọ́jú tí mò ń ṣe sí ìyá mi. Kó jẹ́ káwọn ọmọ mi náà tọ́jú mi. Àmọ́ tí ìyá yín ká bá ní pé kí n lọ settle fún nǹkan tó ní mí lára. Tó bá ní pé bí n bá settle sí ló máa pa òun. Ilé ló lọ tàràrà kò kú àkúrun. Kò kú àkúrun. Wàláì tó bá kú lé ni màá gbé ìrùkẹ̀rẹ̀. Màá gbé ìrùkẹ̀rẹ̀ màá jó màá fàkún sọ́rùn. Torí pé yeye ọmọ ni. Àwọn tó tiẹ̀ máa gbé ìrùkẹ̀rẹ̀ pa ẹ̀mọ́ ya àwọn tí ìyá yẹn ti tọ́. So tó o bá ti ní understanding pé èmi ni mo wọ bàtà. Èmi ni mo mọ bí tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. Tó ní pé torí pé òun fẹ́ fi mí gbayì. Kémi jókòó síbi tó ní mí lára. Ilé ló lọ tàràrà ni tó bá níyẹn ló máa pa òun. So ẹni láti dájú, ẹni láti ní strong will. Ẹni láti mọ̀ pé àwọn nǹkan kan láti give way kẹ́ lè débi ayọ̀ yín. Ẹni láti mọ̀ wípé tí ìdí bá bàjẹ́ tó nídìí ló ń dà. Tẹ́ni ti ìgbà míì Ọlọ́run fún ẹ ní tí ògo ẹ bá fẹ́ búyọ. Èṣù máa ń place àwọn kọ̀ọ̀kan. Èṣù máa ń place àwọn kọ̀ọ̀kan síbì kan fún ẹ láti dènà ògo yẹn. Lára àwọn èṣù tí èṣù máa ń lò lára wọn lọ́kọ wà lára wọn ni ìyá àti bàbá wà lára wọn ni àwọn ẹbí àti society wà láti place wọn láti pàrọwà orí burúkú àwọn àrọwà tó máa mú ògo ẹ jókòó sójú kan láti pàrọwà fún ẹ tó o bá ti ní láti wákàtí ìlọ́kọ gbé sórí ẹ wípé bí bàbá bá lè kú igi àdùbí bí bàbá bá lè kú kó kú bí ìyá bá lè lọ kó lọ tó o bá ti gbé sórí ẹ ó máa wà stagnant ni o. Ó máa wà stagnant ni o. Gbogbo àwọn kinní yẹn nǹkan rẹ̀ ò kí ń fẹ́
kéèyàn ṣe òun o nǹkan rẹ̀ ò kí ń fẹ́ kéèyàn ṣe òun. Hello, ma. Hello. Hello, I'm talking from Nigeria, ma. Yeah. In fact, I really your program is the best. Well done, keep it up, ma. Ẹ ṣé ìyá mi. Ọlọ́run àmà túbọ̀ máa tẹ̀yìn síwájú, ma. Àmín. Ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí. Ẹnikẹ́ni tó bá ní gbọdọ̀ ẹgbẹ̀gbà irú ẹni bẹ́ẹ̀ á wá sí lórúkọ Jésù. Àmín. Keep it up, ma. Ẹ ṣé ìyá mi. Mo kàn fẹ́ kẹ́ rí sample ni producer mi ni mo pè wọlé yẹn tó kọ́kọ́ produce first album mi ní 2008. Mo mọ nǹkan tójú ẹ̀ rí. But mo sọ fún pé Julie King Yínká ló ń sọ̀rọ̀. Mo máa ń respect èèyàn gan. In fact, mo sọ fún yín pé mo máa ń treat ọkọ mi bí ọba ni. Bẹ̀ pẹ̀lú ẹ̀ náà tí mo ṣe ń treat ẹ̀ bí ọba. Tọkùnrin bá sọ fún mi wípé sẹ́ nǹkan tí mo mọ̀ pé mo gbé dání original ni tó fẹ́ sọ di fake mọ́ mi lọ́wọ́. Mi ò ní gbà. Torí gbogbo nǹkan tí yàn ń ṣe láyé tó máa ń banú ọkùnrin jẹ́, gbogbo ìrìn téèyàn ń rìn láyé tó máa ń banú ọkùnrin jẹ́, kò sí tí mo ń ṣe. Mi ń báyàn máa ṣọ ẹbí. Mi ń sọ pé kí n wo ṣùṣùṣù kí ní ó yá club yá pé party kan wọ́n ṣe. Mi ò ń ṣe. Mi ò kí ń ṣe. Tó bá rí mi lọ síbi kan ó ṣe pàtàkì ní òde rí mi, ó dẹ̀ máa sú mi ni. Mi ò ń bẹ́ káàkiri. Mi ń báyàn sọ wípé wọ́n kó group gọjọ. Mi ò kí ń ṣe. So gbogbo nǹkan tí ọkùnrin máa ní kò ní time fún mi àfi party àfọ̀rẹ́ ò lè rí yẹn sọ nípa mi torí mi ò kí ń ṣe. Bọ̀ sórí nǹkan tí ó bá ti wà nínú mi, èròǹgbà tí Olódùmarè ọba àjígí bá ti fi sínú mi pé kí n ṣe. Irú bí mo ṣe fẹ́ ṣe show yìí sìn. Ìwòye alẹ́ àná òtútù mú mi, mo feel sick. But mo ṣe lie down síbí, ẹ̀mí yẹn kàn gbé kíní yẹn wá fún mi ní igi àdùbí. Bí ìyá lè kú kó kú, bí bàbá bá lè lọ kó lọ. Mo dẹ̀ lọ wo oríkì ìgbé àbí mo ní kí àwọn obìnrin mi lè débi tí rí ayọ̀ wọn wà. Ẹ ń láti ní kíní yẹn lọ́kàn. Bí bàbá bá lè kú kó kú, bí ìyá bá lè lọ kó lọ. Ó lè má jẹ́ bàbá, ó lè má jẹ́ ìyá, ó lè jẹ́ bí, ó lè jára, ó lè jọ́rẹ́, ó lè jẹ́ oníjúlùmọ̀, ó lè jẹ́ society. Wọ́n bá lè kú kán kú. Ó ń láti ní strong will láti débi tí rí ayọ̀ ẹ wà. Àwọn tó bá mọ̀ mí, wọn ò ní sọ fún mi pé mo dìde wá ṣe show nísìn. Dẹ́mi mi ṣe máa ń darí mi nìyẹn. Hello? Ẹ káàsán ma. Yeah. Adébíọ́lá Yínká ló ń sọ̀rọ̀ láti Iraq country. Ẹ jọ̀ọ́ máa mo kàn fẹ́ sọ nǹkan kan fún yín ní má bínú. Tó bá ní obìnrin tó bímọ fẹ́yàn tó dẹ̀ yẹ pé ọmọ yẹn ti lénu ọdún 6. Tó dẹ̀ yẹ pé àgbà tó ti lóyún ọmọ yẹn pé ọkọ yẹn ò bá tọ́jú ọmọ yẹn, kò rẹ́rù ọmọ fún un, ló rẹ́rù ọmọ tó tọ́jú ọmọ yẹn. Tó wá dé pé ọkọ yẹn wá ń béèrè ọmọ yẹn níwòyí. Ẹ jọ̀ọ́ mà àgùn mi mọ irun kan tí ọmọ yẹn sì kéré, ọmọ ọdún 6 sì kéré. Ó lè béèrè ọmọ, ó lè jẹ́ pé gbogbo ṣe bọ́ ọmọ ó tẹ̀ sì try. Ọmọ ọdún 6 tó ṣe ń béèrè ẹ̀ ṣó fẹ́ wọnú live ọmọ yẹn, ó fẹ́ máa ṣẹ̀tọ́ ẹ̀. Ẹ fún láyè kó máa ṣẹ̀tọ́ ẹ̀. Ọmọ ọdún 6 sì kéré. Kò tí ì pẹ́ jù. Fún láyè kó máa ṣẹ̀tọ́ ẹ̀. Kò ṣe kó fẹ́ gbọmọ lọ́wọ́ ẹ̀, ó fẹ́ máa ṣẹ̀tọ́ ẹ̀, jẹ́ kó máa ṣẹ̀tọ́ ẹ̀. Tọkùnrin bá accept láti ṣẹ̀tọ́ ẹ̀, jẹ́ kó ṣe é. Because ọjọ́ iwájú ò lè ní kọ́mọ má mọ̀ bàbá. So jẹ́ kó máa ṣẹ̀tọ́ ẹ̀. Tó bá jẹ́ pé òun ló wá. Ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ mi? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo wà ní Nàìjíríà tí mò ń jẹyà tí mò ń tọ́jú ọmọ yẹn kò pè mí ńgbà yẹn. Bí mo ṣe wá travel yìí tó gbọ́ pé mo travel ló ṣẹ̀ wá ń pè mí. Pípè tó dẹ̀ ń pè mí kì í ṣe pé ó sọ pé òun fẹ́ máa tọ́jú ọmọ yẹn àbẹ̀. Ó ń pe fídíò kọ̀ pé kó máa confirm pé òun ṣóòótọ́ ni mo travel àbí kọ̀ọ̀kan. Tó bá jẹ́ pé wọ́n ti mọ reason tó ṣe ń pè ẹ́, kí ló wá ń sọ fẹ́mi tó bá jẹ́ pé ó fẹ́ máa confirm ni ó ní láti béèrè question yẹn lọ́wọ́ mi. Question tó béèrè lọ́wọ́ mi ni mo dẹ́ lóhùn. Tó bá fẹ́ wọnú live ọmọ ẹ̀ at 6 jẹ́ ó sì wà okay. But tó bá jẹ́ pé ìwọ ti mọ̀ tẹ́lẹ̀ pé ó ń pè ó fẹ́ béèrè kí ìwọ decide kó dẹ̀ deal pẹ̀lú yẹn fúnra ẹ̀. Èmi ò lè sọ fún ẹ pé má pè lórí fídíò, wọ́n ló máa deal pẹ̀lú yẹn. But tí tó béèrè lọ́wọ́ mi òun ni mo dẹ́ lóhùn yẹn. So nígbà tí mo wá fẹ́ ṣe show yẹn, kéèyàn kan wá sọ fún mi wípé kí má ṣe Àyínká ò gbọdọ̀ bọ́ta lọ ṣe show yìí má. In fact tí bá gbọ́ ọ̀rọ̀ yẹn lásán, egungun mi máa dìde bí egungun wèrè ni, bí ìgbà tó fún wèrè ní kíní. Tí bá gbọ́ pé Yínká ò dẹ̀ má lọ ṣe show yìí,
kíní kan pé ó tiẹ̀ sọ lásán tí n bá fẹ́ ṣe show yẹn tẹ́lẹ̀ máa ṣe nítorí pé iṣẹ́ mi ni iṣẹ́ tí mò ń ṣe nìkan tó múnú mi dùn ni mo mọ̀ wípé èyí tí mo sọ lénìí tá bá rí èèyàn kan àbí èèyàn méjì tí ó yẹ pé kò mọ ọ̀nà àbáyọ kò mọ bó ṣe lè rìn bóyá àwọn society bóyá ẹ̀gbọ́n bóyá àbúrò bóyá bàbá bóyá ìyá ó ti ń fẹnu dé mọ́bi tó ti ń rí ìnira ó ti ń fẹnu sọ wípé owó náà gbọ́rọ̀ sọ́kọ ẹ lẹ́nu Yáyínká náà try nígbà yẹn Yáyínká náà ní nǹkan tọkọ ẹ fẹ́ ò dẹ̀ ṣe má kọ kí ni kí má kọrin máa yà kúrò ní ọkọ yẹn torí pé mi ò ní rìnrìn ranù nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn ilé ayé mi ni ẹ̀tọ́ tọ́nà ń fún mi ní pé look after your husband respect him mo dẹ̀ ṣe gbogbo ẹ̀ ni mo ń ṣe but èyí tó wá kàn mí má gbà lọ́wọ́ mi má gbà ifá ibi tí dẹ̀mí tiẹ̀ tún ṣe pé kíní kan àrí àfáà kan tó pè mí pé má kọrin kò lè sọ́nà ń bẹ́ẹ̀ mo ní bàbá èmi kọ́ ni mo ní mi kọ́ lẹ̀ ń bá wí mi kọ́ ni mo ní vision yẹn mo block ẹ̀ pa ni pé èmi kọ́ ni mo ní vision yẹn ẹ̀kọ́ sí gbẹgbẹ vision dànù nani kó má kọrin mo block gbẹ má fún mi ní àwọn vision ranù jọ èmi kọ́ mo ní mo ṣọ́ọ̀nì ẹ̀ mo dẹ̀ dá fóònù padà fẹ́ni tó gbé fóònù fún mi. Ẹ káàsán mà mo fẹ́ dá sí ètò náà ó pẹ́ kí n tó wọlé mo kàn gbọ́ díẹ̀ ń bẹ̀ ni ṣé mo pé àwọn ọkùnrin míì wà wọ́n máa ń pa vision ìyàwó wọn. Ìyàwó wọn bá sọ fún wọn tó bá fi ọ̀rọ̀ lọ̀ wọ́n pé ókè ọkọ àtìyàwó ni ó sọ fún pa ọkọ mo nífẹ̀ẹ́ sí nǹkan báyìí láti ṣe ṣé mo pé àwọn ẹlòmíì ẹni yẹn dẹ̀ ti bóyá ó ti ń lálàárí a lot of things pé tí Ọlọ́run sọ pé go this way and your life will be better than before. Ó dẹ̀ fi lọ ọkọ ẹ̀ ọ̀ tó fi lọ àfẹ́sọ́nà ẹ̀ tó dẹ̀ ń pa ìrì ayé èèyàn mú alára. But ìwọ náà èèyàn gbúdọ̀ stupid now tó bá ti fi nǹkan lọ̀yàn lẹ́ǹkan tó ti rí response ẹ̀ ò ní fi mí lọ mọ́. Thank you. So ò ní fi mí lọ mọ́ náà. Mo máa sọ fáwọn ọ̀rẹ́ mi kan fún láti sọ ọ̀rọ̀ díẹ̀. Ọ̀rẹ́ mi yẹn ó fẹ́ kọ́lé ó fẹ́ ralẹ̀ ó sọ fọ́kọ ẹ̀ ní pé kó máa ṣe pé tẹ́lẹ̀ tó òun kọ́ yẹn ṣé kò tó ni. Ẹ má jẹ́ nǹkan yìí ìgbà tọ́kọ ẹ̀ kú wọ́n lé ọmọbìnrin yẹn jáde ni. Ṣùgbọ́n Ọlọ́run ló fún ọmọ yẹn ní wisdom pé kó lọ kọ́lé yẹn lẹ́yìn ìjọ tó máa kọ́ tó fẹ́ mú tó fẹ́ ṣe foundation ọkọ ẹ̀ ó jáde ibi foundation yẹn tọ́jà padà sílé ni. Immediately tí máa yẹn kú the second day wọ́n lé ọmọbìnrin kúrò ní ilé tóun àti ọkọ ẹ̀ jọ ń gbé ni. Ẹ ṣé ìyá mi ẹ ṣé mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ni wípé ìwọ ló mọrú ọkọ tó fẹ́ àwọn ọkọ mi wà wọn ń finú wọn wọn àwọn mi wà kó tó tọ̀ wá ti sọ fún wọn ó yẹ kó mọrú ọkọ tó fẹ́ pápọ̀ ọkọ tó bá fẹ́ tó bá lè finú wọn wọn kì í ṣọkọ dájú pa. Hello. Ẹ̀nà bí ìjọba ọkọ mi wà ní first ni and most of the time tí n bá tẹ́lẹ̀ uniform máa ń sọ fún ìgbà yẹn pé mo lè láti force iṣẹ́ force yìí wù mí so most of the time máa tún wá gba form méjì civil defence pé à ń tọ́jọ́ ṣiṣẹ́ amíyàn òun ò lè máa wọ uniform kí àwọn náà máa wọ uniform ọ̀rọ̀ yẹn gbé bí wípé aṣáà divorce lórí ọ̀rọ̀ yìí pé báwo lọ́kọ́ ṣe máa wọ uniform tí àwọn náà máa wọ uniform ọ̀dọ̀ ọlọ́pàá lòun but civil defence tó wù èmi ó ṣàyìn sí lórí ọ̀rọ̀ yẹn àti ìyá a ní láti divorce lórí wàhálà yìí náà mo ti wá ṣe kí ní bọ́ǹsì yìí owó kí wọ́n fún mi lẹ́gbẹ̀ẹ́ kó frustrate mi ike àti ike tí wọ́n tó nǹkan òun ṣe kí n jọkọ lórí tòun kí n lọ resign lórí iṣẹ́ tí mò ń ṣe. Wọ́n náà lè lọ withdraw abọ́kọ̀ kú wọ́n náà lè lọ withdraw ọkùnrin tó o bá ti ní tó o bá ti bá sọ̀rọ̀ tó ti rí reaction ẹ̀ pé wà negative wọn ò kí n tó ní oníkùmọ̀kọ̀ má wulẹ̀ sọ̀rọ̀ ẹ fún mọ́ wá gbọ́ o ẹ jẹ́ kí wá tún wá kí n lo diplomacy ń bì tó o bá wá ní ọkọ tó o lè sọ̀rọ̀ àṣírí ìgbésí ayé ẹ ní gíga fún kò ń ṣọkọ dáadúpa ọkọ tó o bá ti ní tí ọ̀rọ̀ ìgbésí ayé ẹ lọ síwájú ẹ bá ń bínú dájúpa kò ń ṣọkọ. Hello. Ẹ káàsán máa ti ń ká. Ẹ káàsán. Makeup artist ni mi kí n tó bẹ̀rẹ̀ makeup ọkọ mi máa pariwo ni òun ò láìkẹ́
kíní kan mo ṣàbẹ̀rẹ̀ sí ní makeup pẹ̀lú àwọn olórin kò fẹ́ kí n lọ á ní kíní kan gbà tí mi ìgbà fún ìgbà tó yà ń fúnra ẹ̀ ló ń drop níbẹ̀ nísìnyí ìjà tá à ń jà mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ gym má lọ o ṣe máa lọ gym ìyàwó lé wo ló lọ gym kíní kan mo ní tó bá pè yẹn ni màá lọ kò sí kan tó máa ṣe ìjà yẹn la ṣe ń jà lọ́wọ́ àwọn obìnrin ò gbọ́dọ̀ máa fira wọn lẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe ẹ ló Yọmí. ẹ ló Yọmí kí ló ṣẹlẹ̀. kí ló kọ ẹni tó wá gbàwé. ṣé bó ti pé. ṣé bó ti pé. bàbá yẹn ti pè mí ó tún ní kí n máa bọ̀ ó tún lè fẹ́ béèrè orúkọ mo ti gbàgbé orúkọ yẹn. èmi ò máa fún ẹ lórúkọ yẹn tí mo ṣe ṣó lọ́wọ́ orí fóònù yìí ló wà máa fún ẹ. ṣùgbọ́n máa fún ẹ tí bá ti ṣe ṣó tán. dájú pa ọkùnrin tó bá ti ń sọ̀rọ̀ ẹ fún tí ò ti gbà á tí wàhálà ẹ tí àti lọ síwájú ẹ tó jẹ́ ìríra fún ó ì tí ìrọ́kọ ẹ má jẹ́ àtanra wa honestly àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé láti day one wà ti rí chemistry yẹn wípé no kò ní kọ́lọ́fí obìnrin lè máa date ọkùnrin for years but kó má wà fulfilled ẹjọ́ ń date ara yín òun nìkan ló mọ̀ òun nìkan lórí ṣùgbọ́n ò wà fulfilled ó mọ̀ pé nǹkan kan miss ó mọ̀ pé nínú ọkàn ẹ ò wà fulfilled wàá dẹ̀ meet ẹlòmíì confidence yẹn á dẹ̀ wà pé no you have found the right person. ẹ káàsán ma. ẹ káàsán. nǹkan tí mo fẹ́ sọ sample kí ìyàwó èèyàn ó ti ní ilé bíi 5 already kí ó dẹ̀ ti is more than 50 years kí ọkọ á sọ pé o nídìí ẹ̀ láti máa kọ́lé mọ́ this time you just need to enjoy yourself ó dẹ̀ try ó kò dẹ̀ wá sọ fún ọkọ mọ́ ó wá lọ ń kọ́lé yẹn lẹ́yìn. kí ni reason láti ní kọ́kọ́ ní pé kó má kọ́lé mọ́ kò bá kọ́lé 10 ṣùgbọ́n òun ló lówó ẹ̀ náà ẹlòmíì lè wà tẹ́ pé lọ́jọ́ alẹ́ kò fẹ́ ṣiṣẹ́ kó kàn lọ máa gbowó yẹn jẹun ilé ò kì í ṣe mọ́tò tó ń bàjẹ́ wáyé tọkọ ṣe máa ní kó má kọ́lé mọ́ lẹ́yìn ọ̀dọ́ mọ́ ó bá jẹ́ mi náà ni mi ní sọ fọ́kọ yẹn. àmọ́ ó ń tàbá ara ẹ̀ kò ní jẹun tó dáa mọ́. kò sí tó kàn yín alára òrò wọn ló kó àìsàn ó kó àìro kò sí tó kàn yín bẹ́ẹ̀. ok ẹ ṣe mà. bó bá jẹ́ mi náà ni mi ní sọ fọ́kùnrin yẹn mọ́. mẹ́wàá ẹ lè máa date èèyàn lè máa date ọkùnrin kan for years but kó má feel fulfilled kó mọ̀ nínú ọkàn ẹ pé àwọn nǹkan kan miss o tí ì dé final stop ẹ àwọn nǹkan kan miss àwọn nǹkan kan wà tó fẹ́ tí kò sí nínú ọkùnrin yìí àwọn qualities kan wà tó fẹ́ tí kò sí nínú ọkùnrin yìí ṣùgbọ́n bóyá obìnrin tí ò fẹ́ máa dóko káàkiri tí ò fẹ́ máa ṣe káàkiri á decide láti keep ara ẹ̀ pẹ̀lú ọkùnrin yẹn á fiṣu síná á dẹ̀ máa wọ̀bẹ̀ ó mọ̀ lọ́kàn ara ẹ̀ ọkùnrin yẹn lè fi pé òun ti ríyàwó obìnrin ó dẹ̀ lè jẹ́ obìnrin náà ló máa fi pé òun ti rọ́kọ but ọkùnrin àwa méjèèjì a máa mọ position tájọ wà síra wa obìnrin lè máa fi pé òun ò wà fulfilled pẹ̀lú máyì but ó lè jẹ́ pé gbogbo qualities other qualities ló ní lọkùnrin yẹn ní ṣùgbọ́n particular thing wà tó jẹ́ pé obìnrin yẹn fi pé no tó wà skeptical tóbìnrin yẹn wà skeptical about pé mi ò feel bẹ́ẹ̀ kò feel comfortable bẹ́ẹ̀ kò ní lè sọ ó dẹ̀ lè jọ́kùnrin náà ni kò ní lè sọ because ó mọ̀ wípé òun ò fẹ́ ṣe káàkiri wípé out of ọkùnrin tó obìnrin tó ń kọnu sí àbí out of ọkùnrin tó kọnu sí òun máa yìí ṣì ni the best but however kò feel that kò wà complete ó feel wípé ṣé mo lè fẹ́ ni yìí ṣá kò wà complete kò wà fulfilled ó máa ń wà bẹ́ẹ̀ nígbà tí ó bá yá tóbìnrin ibẹ̀ bá gbèrègbèrè lọ rẹ́ lòmíì chemistry yẹn ló máa sọ fóbìnrin yẹn pé yes this is the right person bóyá obìnrin yẹn wá walk away àbọ́kùnrin yẹn walk away ẹ lè pè yẹn pé bóyá wọ́n jíù tara wọn nítorí kò sẹ́ni tó fẹ́ settle pẹ̀lú ẹni tí kò ní complete love fún pẹ̀lú ẹni tí ó sì ní kọ́lọ́fì kan níbẹ̀ fún so nígbà míì relationship ò bá pẹ́ kó tó 20 years tó ò bá feel fulfilled tó bá lọ tó pé in the absence of nothing something is something pé o ṣàfẹ́ ṣe pé ṣe àjẹyẹ kìíní kan ó máa padà ní problem lọ́jọ́ iwájú ó máa padà ní problem lọ́jọ́ iwájú. Hello ma. Yeah. Yes ma. Ẹ pé tó ma. Hello. Mo ń gbọ́. Ní tí mo fẹ́ sọ ni wípé ọkọ àti ìyàwó tí wọ́n jọ wà nílé. But ìyàwó yẹn
ọkùnrin yẹn ọmọ bíi ti ń rí owó. tọkùnrin yẹn bá ń complain iṣẹ́ tó ń ṣe ó ti ju ipò ń ṣe ó ju owó yìí lọ náà. but àwọn òbí rẹ̀ wà ń sọ yìí pé. Hello. Hello. Yeah. Hello, Auntie Nka. Ẹ ṣe ń gbọ́ pẹ̀lú program ní ọ̀pọ̀ lóyún òní dọ́ta rẹ̀. Àṣẹ Olódùmarè. Ilé ní ọ̀nà yín kò ní bàjẹ́. Àṣẹ. Pẹ̀lú ìgbọ̀n náà bẹ́ẹ̀ ti gbà wá lẹ́nu ilé tuntun ilé yín ò ní dàrú. Àṣẹ. Tẹ bá dàgbà tẹ bá lọ fẹ̀yìn tì ọyọ tó gbọ́ sí ìlú tí ọ̀hún pé ìyá yìí ni àwọn ọmọdé wọn níbi wọ́n kò bá. True talk. I've never called this program. You say ever called. But this program you are doing is absolutely true talk. It's what is happening to both women and men. Ẹ ṣe ìgbọ̀n mo dúpẹ́ o. Ẹ ṣeun. Ọpọlọ yóò ní dọ́ta. Àṣẹ o, àṣẹ. Ẹ ṣe gan. Hello. Hello ma. Mi ò like ohun yẹn. Mi like ohun yẹn jàre. Hello. Hello. Ṣé lè pa Facebook yín? Hello. Ẹ pa Facebook yín. Okay, mama. Continue. Yes, mo ń gbádùn yín. Ẹ káàsán. Yes, so. Wọ́n ń gbádùn program yín gan. Ẹ ṣé o. Nípa nǹkan tó ẹ̀ ń sọ lọ́wọ́ yìí ni very important. Ó lágbára gan. Kò sí ọbẹ̀ ara èmi máa ń jẹ́ ẹ̀yẹ gan. Èmi tẹ̀ máa ń jẹ́ ẹ̀yẹ gan. Èmi máa ń lá àpò yẹn gan. Mo máa. Kí la tí à ń sọ̀rọ̀ òbò ń sìn. Anyway, ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́. Ilẹ̀ Danabix Homes and Properties. Èyí tí wọ́n ń tà ní Ìbẹ̀jú Lẹ́kì 4 million naira outright payment 4.5 instrumental. Tí ẹ bá fẹ́ rà ẹ pè wọ́n sórí +234 70 444 333 16. Hello. Hello. Yes. Hello, ẹ káàsán ma. Ẹ káàsán. Hello. Ẹ káàsán. Ẹ káàsán ma. Ẹ jẹ́ má bínú ma, mo fẹ́ rí láti mo join ní lórí kíní yíká twenty. Mo wà lára àwọn ọkùnrin níbẹ̀. Mo fẹ́ tẹ̀ láti ní bá sọ̀rọ̀ bọ̀ mí ní bá sọ̀rọ̀. Ọmọ láti jẹ́ contact ní orí kíní group. Ẹ wá gbọ́, mo ti gbọ́. Tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ send mi ní message lórí WhatsApp. Ẹ sọ fún mi pé kí n send account number mi kẹ́ ẹ sanwó mo ò béèyàn kọ́kọ́ sọ̀rọ̀ láì sanwó. Then abánigbé má mọ̀ ṣe ẹni ìkà olubi èèyàn ni. Téèyàn bá fẹ́ pè wọrí program mi, ẹ̀mí tó ń bá oníkálùkù sọ̀rọ̀ ṣe ẹ̀mí yẹn yàtọ̀tọ̀. Ẹ rí pé tí máa ń sọ̀rọ̀ gan máa ń sọ̀rọ̀ pẹ̀lú taratara ni. Máa ń sọ̀rọ̀ pẹ̀lú mo máa ń wà passionate pẹ̀lú nǹkan tí mo bá ń sọ. Ẹ̀mí tó ń bẹ̀ mí gbé ó yàtọ̀ sí ẹ̀mí arìndìn. Ẹ má máa bá mi sọ̀rọ̀ kẹ́ máa ṣe ẹ̀lẹ́ ó máa ń pa spirit mi ni. Hello. Hello, Auntie Yinka. Yes. Ẹ káàsán máa. Ẹ káàsán. Ọlọ́run á bá wa fún yín ní ọgbọ́n àti ìwé. Àṣẹ Olódùmarè. Gbogbo àwọn nǹkan tí wọ́n sọ fún wa. In fact, ìṣe ló ẹ̀mí Ọlọ́run gbé nínú yín. It doesn't matter whether you're a Muslim or you're a Christian. But mo mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ẹyọkan ni. You nailed everything all the time. Ẹ jọ̀ọ́ Auntie Yinka mo fẹ́ béèrè nǹkan kan. Ẹ jọ̀ọ́. Ọkọ mi ti kú. After ọkọ mi kú, ó ti lé mọ́kànlá. I've been in different relationships. Not that much, maybe 12. Just 2%. Pé wọ́n fún mi ní very bad experience. But eventually mo meet èèyàn kan. Kò bímọ rí. Èmi dẹ̀ ti bímọ. Kò yẹ yín bẹ́ẹ̀. So this guy accepted me for who I am. Topic tẹ mẹ́nu lé láti ló ṣe jẹ́ ń bi ọ̀rọ̀ yẹn pé ìgbà míì wàá fi ṣu sínú wàá máa wọ́ bẹ́ẹ̀. But in aspect pé kéèyàn fẹ́ dáadáa fún yàn ìgbà tí mo mí ìtẹ̀lé mi náà dé ìdẹ́ tó ṣe nǹkan rere. Lóòótọ́ kò ní ìwé mi níbi. But he supported me in his own little capacity. Tèmi náà dẹ̀ promise ẹ̀ pé a ní ìwé yẹn mi máa ṣe fún ẹ̀. Kò yẹ yín bẹ́ẹ̀ yẹn. But nǹkan tí wọ́n wá fẹ́ bèrè ni pé in this situation mo máa ń feel bad pé torí kò tí ì bímọ yẹn. Ó má dà pé mo hold it down. Kò yẹ yín mo dẹ̀ sọ mo ní tó bá rí ẹni tó bá wù ẹ́ tó bá meet èèyàn tó fẹ́ bímọ mi ò stop ẹ̀. How old lẹ́yìn? Èmi I'm 50, he is 66. Kò yẹ yín bẹ́ẹ̀ yẹn. Ẹ lè jọ ṣe IVF ni. Kí lẹ rí mà? Ẹ lè ṣe IVF ni.
Well, I don't know. Maybe that because this person is somebody you would not want to lose in your life. Suggest IVF fún. Since that gbé débi tẹ́ gbé dé yẹn, bó jẹ́ your cocker journey together. We meet 52. Kò yé yín mà. So, mo continue your road here because if somebody that you will never pay in your life to lose. So, kini ye man touch me go, am I going to lose this man because me le hold me le ni ko ma bimo. Mo tún sọ mo ní tó bá ti we ba de o le lọ Naija ko lọ feyan. Tó bá rí yan bí by now, me ò mind. Ṣé mo. So, ìgbà mi kini ye man fún mi. Ko ṣé mo ko treat topic yẹn sí pé ìyẹn máa fi náà fi ṣòfin náà. Bẹ́ẹ̀ni. Ìyẹn máa ń wá ọ̀bẹ. Bẹ́ẹ̀ni. Kò yé yín bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. It's not funny. Sometimes I will pay. This is the man that I find everything I want. Ṣé pé conveyance fún ni àbí everything. This guy he has everything. Kò dẹ̀ ṣe ṣìnà kò ń tàràkà kò ń mọtí. He's so calm. Kò yé yín bẹ́ẹ̀ yẹn. So mo máa wò pé kí ni mo lè ṣe. Suggest baba mama Sherry tẹ́ bá love ọkùnrin débẹ̀ yẹn suggest IVF fún. Tó bá work suggest IVF fún tó náà bá love yín because ẹ má jẹ́ ṣe ríru àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn one off ni wọ́n o. In fact, one of me I did not with my stature, my everything. I did not. Dẹ̀ rí wípé kíní yẹn akọ ṣé gbọ́ sister wọ́n ní kẹ́ ṣe IVF kẹ́ má jẹ́ kó lọ o. Kíní yẹn akọ click from nowhere kò ní mọ̀ ẹ kò rí pé Ọlọ́run fi àṣẹ sáàrin yín. So nǹkan tí mo máa sọ fún yín ni wípé ẹ suggest IVF fún. Ẹ náwó ẹ suggest ẹ má jọ lọ o. Ó lè best lórí igbá nìyẹn o. Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa o. Ẹ ní ṣìṣe máa o. Ilé ni ó ní kó ná mọ́ wa yín á máa jú wa ṣe o. Ẹ ṣé God bless ma. Any nice day ma. So gẹ́gẹ́ mo ṣe ń sọ nígbà míì àìmọye relationship tó máa fi ó máa fọ̀bẹ síná wàá fi ṣú síná wàá máa wọ̀bẹ tí obìnrin bá lọ àbí tọkùnrin bá lọ kò mí wí pé bóyá wọ́n jí obìnrin yẹn jí tẹ because nígbà míì obìnrin máa ní at the back of her mind wí pé no nǹkan kan wà tí ó ń hold the back tí ó wà comfortable láti sọ pé tó bá dẹ̀ lọ force ara ẹ̀ fẹ́ wàhálà máa ṣẹlẹ̀ obìnrin dẹ̀ ti lè rí àwọn nǹkan kan nínú ẹ̀ tí wọ́n wá ń try láti fẹ́ máa redress láti fẹ́ máa patch irú àwọn èyí tá dẹ̀ mọ̀ tó jẹ́ pé olójú edé ni wá báyìí ò sí bó ṣe fẹ́ patch àní bàbá tó bí mi tẹ́ bá ń gbọ́ center piro bàbá tó bí mi ó máa ṣe bẹ́ẹ̀ ni pé òun ò rí ni kò sí nǹkan tó kọjá tí ò rí so kò jẹ́ bó ṣe jẹ́ mo mú ìwà fún yín lọ́sàn yìí ní tí mo fẹ́ kẹ́ mú lọ lélẹ́ni ni wípé igi àdùbí bí bàbá lè kú kó kú bí ìyá bá lè lọ kó lọ for me to be successful tí n bá àwọn kan láti lọ tí n bá ní strong will tí n bá ní determination tí n bá ní ambition tí n bá ní inspiration tí n bá ní everything aspiration gbogbo nǹkan tó bá lè ní nínú láti lè achieve goal ẹ nígbà míì àwọn kan láti lọ àwọn tó dẹ̀ láti lọ bàbá tó bá ní kó jókòó sínú ìyà òun láti dájú pa fún ìyá tó bá ní ibẹ̀ ni kó kú sí òun láti dájú pa ẹbí ọ̀rẹ́ ẹbí ọkọ ẹbí ọ̀rẹ́ ará tó bá ní òun láti kú síbẹ̀ òun láti dájú pa fún ni ní tí mo mú wá fún yín lọ́sàn-án yìí nìyẹn o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ilẹ̀ Danabit Homes and Properties gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ilẹ̀ Danabit Homes and Properties ẹ kàn sí wọn ní +234 870 444 33316 gbogbo ẹ̀yin oní insurance náà tẹ́ bá fẹ́ ṣe insurance tó kíní wọn yìí ti tán bọ̀ máa tún ṣe lẹ́ni ẹ pè Sister Folúkẹ́ sí orí nọ́mbà yìí láti America láti Canada àti London ẹ pè wọ́n sí orí nọ́mbà yìí fún insurance yín tẹ́ bá fẹ́ ṣe kíní ti slow jù ẹ pè wọ́n sórí nọ́mbà yìí tẹ́ bá fẹ́ ṣe life insurance critical illness cover income protection multi protection over 50 funeral payment plan building and content insurance ẹ pè wọ́n sórí nọ́mbà yìí nọ́mbà tẹ́ máa pè wọ́n sí náà nìyí +44 7961 948110 +44 7961 948110 bàbá tèmi mo sọ fún yín pé àwọn ọ̀nà owó ẹ̀ la fi sí owó tó ṣe lẹ̀ iṣẹ́ tó dẹ̀ ṣe lẹ̀ a sì ń jẹ́ kò di nuisance wa wo sunkún pé àrò bàbá ti kú o ká máa sunkún pé báwo la ṣe fẹ́ sin ẹni tí ò bá dẹ̀ lówó lẹ̀ tó ṣeṣẹ́ lẹ̀ bíi ti bàbá mi ìwọ ṣe fúnra rẹ̀ dá owó fọ́nẹ́rà ẹ̀ sílẹ̀ ìyẹn ò mí pé bóyá o fẹ́ kú lọ́la
ẹ pè Sister Folúkẹ́ sórí nọ́mbà yìí láti America, láti London, láti Canada. Ẹ pè wọ́n sórí +4479619481110. Wọ́n tó bá fẹ́ ra ilẹ̀ Danabit, pè mí sórí +44740484123 and tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ láti Naija, pè mí kó sanwó fún mi. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń pè sórí show mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ máa ṣe sham. Ẹ rí pé mi gan náà mo wà very active. Mi ò fẹ́ kíyàn máa sọ̀rọ̀. Tó bá ti sọ báyìí, ó máa pa spirit mi, ó máa keep gbogbo nǹkan tí mo fẹ́ sọ mo máa gbàgbé. So ẹ jọ̀ọ́, abániṣe má mọ̀ wá ẹni àgbà òṣìkà ni. Ẹ jẹ́ ká gbé yẹn sí orí. Ẹ má gbàgbé next topic tí mo ní a máa ṣe, ta lè pé tọ́ sí ọkọ àbálẹ̀, ìyàwó àbálẹ̀, ta lè pé tọ́ sí, ta làdúrà tọ́ sí. Ire o, ó dàbọ̀.